ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. ògidì ìròyìn pọ́nbélé láti inú ìwé ìròyìn ojoojúmọ́ tó jáde nílẹ̀ wa ẹ̀tẹ́ tí ẹ bá wa gbọ́. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. ìròyìn àjímúná, ìròyìn àjímúná, àjímúná, ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. ìròyìn àjímúná. ìròyìn àjímúná. ìròyìn àjímúná. ìròyìn àjímúná. kí ló dé tó wá ń fàágùn. bó ṣe wù mí nígbà tí wọ́n fa aṣọ tó pé ṣókílá ó sì ṣàárọ̀ monday mọ́dà. ṣé bí ẹ bá ṣe dání ló ṣe mọ́ gbé wo ó ṣe àárọ̀ monday o. dákun mọ́ pàkúta sọ̀rọ̀ mi o. ọ̀rọ̀ ó ní sọ tó ń pàkúta. sọ ara rẹ o. ọ̀rọ̀ ó ní sọ tó ń pàkúta. sọ ara rẹ o. ìfẹ́ wà lára kùtùkùtù tí wọ́n ń dé. sórí ara tó dá níjọ́ fà. ara bù ò ní alọ́ dá. ìtì ìbọn fà. ó kọ̀ rẹ́ sì lọ. ara tó dá lọ́jọ́ fà. ara tó dá níjọ́ fà. ìbọn fà pátípátí. wo fàlàfàlà ní ọ̀lọ́ orí eré ló. kí ni mo rí tójú tí n sọ fún ọ. kí ni àánú. ọmọ kẹyìn bá a ṣe kó òun fà bó ni mo fẹ́ súré lọ sí Toronto wéré kéde o ní kílódé tí mo sáré padà. bóòlù àkílẹ̀ wọ́n lé ọ ni. òtútù ni òtútù ìpọ̀ wá wo yìnyín mo ti rò pé àwọn yìnyín tí mo máa ń wẹ̀ nú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni yìnyín eléyìí pọ̀ ó ti kọjá àgbà tó ooru ló kọ́kọ́ mú mi pé kí n kọ́kọ́ torí ooru o kébì kan tiẹ̀ kọ́ takọ́sọ́ lọ sí Canada kí n lọ lè fara nísìnyí. ó ti yàtọ̀ sí ohun tó fílẹ̀ ń gbà wọn ní kọ́lọ́ ń ṣàánú wa. ó ti á parọ́ ìwọ sẹ́pọ̀ sí ọ̀sẹ̀ ló ń lọ ṣùgbọ́n ọ̀sẹ̀ kan tó fi lọ kó lè ọ̀sẹ̀ tó fi lọ lọ́sẹ̀ tó lọ ló fẹ́ yọ ọ́ lẹ̀. n tó fa nù. ó fẹ́ yọ ọ́ lẹ̀ ni. Lamba òtútù fẹ́ pọ̀ mo ṣe padà. Lamba mo ti dé báyìí. ó rí gbogbo àwọn ọmọ ẹ tí ń sọ fún ẹ gbogbo àwọn fáǹsì ẹ tí ń sọ fún ẹ lọ́jọ́ gbà ẹ múlẹ̀ fún wa ń bí ọ̀ràn tí ibi ọwà ẹ múlẹ̀. èmi ọ̀ràn tí o. wọ́n ní ẹ fún wa Lamba. èmi ọ̀ràn tí o. ó ti lọ ilé ìbò ti dé kò lè rántí. ó ń rọ ọmọ àṣebùjẹ. mo darí ohun rà mí lẹ̀ ẹlẹ́dàá mi ò dà fún un. wọ́n bá sì dáńsì lójú. àfi tí n bá parọ́ fún olókùn. ọmọ jẹ ẹlẹ́dàá rẹ dàdàkúdà ó jẹ dàdàkúdà o torí wo bọ́ bá yẹ kó dà bá ọmọ ibi tí ó ti bọ̀ múra sí. ìjà kàròyìn bí ọ̀wọ̀ ẹ kú ojúmọ́ bí gbogbo tí ẹ ti ń gbọ́ wá tẹ́ ẹ ti láǹfààní àti gbọ́ wá sí 89.1 FM lẹ́ ń gbọ́ ìkànnì tí ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò tó wà ní ìṣe àlókèwò níjọba àbílẹ̀ kájọlá ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a ní ààyè gangan níbi sẹ́mọ́ǹtì gbẹdúnlẹ̀ gangan ni o ìwé ìròyìn méjì ń lọ bá mi wádìí The Guardian ń bẹ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni ìwé ìròyìn The Nation ó wà ní ọwọ́ tọ̀dọ̀ tèmi ní ààyè ẹ tí mo bá ṣe mọ́ ṣe o wípé ògèrè orí rẹ̀ ìní àkọ́kọ́ kà ṣùgbọ́n ṣáájú ẹ̀jẹ̀ ń da akọ mi Olúmídé ọmọ bíbí inú Káyọ̀dé ló kọ tèmi o Olú àyànfẹ́ yìí tẹ̀ fẹ́fẹ́ rè tẹ̀ fẹ́fẹ́ yọ̀ tó náà fẹ́ yín fẹ́ àlàáfíà tọrọ ti bùkún rẹpẹtẹ òní ọjọ́ ajé àràjẹ jẹun àràjẹ mu bùnà bùlò pèránṣẹ́ láṣẹ Èdùmàrè àní wọ́wọ́ tí o lágbára Ọlọ́run ẹnlẹ́ ń bẹ̀ wọ́n. ẹyọrọ lẹmọ kójúmọ́ ọmọ kójúmọ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì 89.1 FM ìkànnì ológo ni ìkànnì tó wà ń bẹ̀ torí ẹ wà ń bẹ̀ ní oríire òmìnirí odro stampa kójúmọ́ o iṣẹ́ ti parí àti sinmi tán lánàá. nírú ọ̀rọ̀ yìí ní ìrònú ti bẹ́ẹ̀ lómi. tó sì ní tiẹ̀ wà fún rédíò. no àwọn ará lé nì nítorí tí wọ́n làwọn ò fi sí mi lórí tí wọ́n ní ìfẹ́ yín ta mà níní torí àwọn náà rí i pé ẹ mọ̀ pé ẹ bá sọ pé we love you so much and there is nothing you can do about it sẹ́rù péré ni. wọ́n sí ẹ̀. ṣé torí ẹ̀ ló ṣe lọ ṣọ́ọ̀ṣì
torí ẹ̀ ní torí iṣẹ́ ni ọlọ́run kúkú fún wa lọ́la ọlọ́run ó san fún wa. ó ti níbi tọ́lọ́run ti di fáwa ẹ̀yin ò kàn mọ́ ní ẹlẹ́dàá yín náà ni ó san fún wa ẹlẹ́dàá yín náà ni ó dá. èyí lọ́wọ́ kì í ṣe ẹlẹ́dàá o kí wọ́n á máa ṣe ìpolówó ìkéde sẹ́rí tẹ́ ẹ̀ bá fẹ́ tí wọ́n bá wá fẹ́ kójú wa bàjẹ́ kanlẹ̀kanlẹ̀ kọ́ wọn gbé polówó owó wa òun gan ni iṣẹ́ ẹbẹ̀. n ló fi mú yẹ́ẹ̀sì. sẹ́rí gbogbo ìnáwó tẹ́ fẹ́ ṣe gbogbo Rẹ́vẹ́rẹ́ndì Adédèjì ẹgbẹ́ ìpolówó wa gbogbo òkú tẹ́ fẹ́ ṣe ẹgbẹ́ wa ẹgbẹ́ àwọn abayín wa kọ́fà ń bẹ òkú yín kí ni. wọ́n mọ̀ gbọ́ ẹ wo. kódà kò síbi tí wọ́n ti ní àwọn kan wá lánàá wọ́n ní àwọn tí ń lo gbogbo rédíò station ṣùgbọ́n àwọn kan ló tún já wọn sí pé rédíò yìí kò síbi tí òde wọn ní náà ni. wọ́n ṣẹ̀ṣẹ̀ ń já ni wọ́n já tẹ́lẹ̀ ẹ wo Ìtúrolúwa ọmọ Adéníjì náà ló kọ tèmi gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbé kọ́gi lóko ó yá ètètè gbé kọ́gi àwọn ilé epo tún ti yí lálálá àdéhùn ọ̀gá ilé epo kan sọ fún wa níjẹta pé ṣẹ́rí nílé epo mi báwọn ọmọ mi ò bá yí sí òkè lálálá bí n bá débẹ̀ báyìí ń pariwo mọ́ wọn ẹ mọ̀ ṣeun wọ́n ní ẹ̀wò látàrọ̀ báyìí làwọn máa ń gbé wa sílé ó fi ṣú. what a loving you something of the nation. ó jáwọ́ ní kókó ròyìn. ẹ ti mọ̀ pé ògèrè orí rẹ̀ ńlá àkọ́kọ́ mú o tí a mú sàlóògùn bí wọ́n ti ṣe kọ́ nínú àwọn ojúwe ojoojúmọ́ lẹ́wà ńlá ṣe mọ̀ ká fún yín nínú ìwé ìròyìn The Guardian ni mo ti mú eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú níbi tí ẹgbẹ́ Labour Party tí wọ́n ti sọ wípé bó bá ti ń di ọdún 2027 tí àbádì gbogbogbò sí ipò ààrẹ báyìí ẹni tí àwọn ò mú láti díje dupò yóò wá láti ilẹ̀ Ìgbò èyí gangan ni ọ̀rọ̀ bí àdéhùn bí ọ̀rọ̀ tí àwọn ń sọ inú ìwé ìròyìn The Guardian ló wà. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí ìjọba àpapọ̀ ti fi gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò sí ojú ọ̀nà tó sì ti sọ̀rọ̀ pé ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò wọ́n ní ṣẹ́rí ìwọ́de tí àwọn àjọ NLC yún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó ní àwọn ó ṣe ní ọjọ́ kìíní oṣù kẹta lórí owó pè èyí tó tún rú gọ́gọ́ sí yìí wọ́n ní ẹ wò ó ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹ̀yin náà ẹ gbáradì fún ọjọ́ ìjọba àpapọ̀ ló sọ eléyìí léde nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ẹ̀ sí. abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó léyìí tí wọ́n rọ̀ lóyè pé ọlọ́rọ̀ kunlé pé kó lọ jókòó gẹ́gẹ́ bí ọmọlé òun ló ti sọ wípé ọmọ ti gbalé ẹjọ́ lọ wípé kán dáhùn padà òun ò ní gbà ẹgbọ́ The Nation ńlọ́kọ̀ròyìn. nínú ìwé ìròyìn Vanguard náà ni eléyìí wà níbi tí àwọn ọ̀dọ́ àárẹ̀ tí wọ́n mọ̀ ti dìde tí wọ́n sì ti lọ sun iléeṣẹ́ ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Ondo látàrí ọmọkùnrin kan tí ó gbẹ̀mí mì nínú ìwé ìròyìn Vanguard mo ti fà síta. gómìnà Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ àléébù pé ẹni tí ó kú lóróyè o tí wọ́n sì ń pè é pé ó ń gángan mọ̀ ní ọlọ́wọ́ nínú wàhálà àti rògbòdìyàn tí wọ́n ní ó fẹ́ bẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpè ẹ wo kí sòǹbíà ó tó dégbò Olúgànbé ńlá kọ́ ké sí ní àwọn ṣe sọ ọ̀rọ̀ kí ni gómìnà sọ ẹgbọ́ The Guardian ńlọ́kọ̀ròyìn. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà yún ọmọkùnrin àáfàá tí ó ṣekú pa ọmọbìnrin kan nílùú Ìlọrin ní wọ́n ti sọ̀rọ̀ síta ó ní ẹ wò ó mi ò mọ nǹkan kan nípa ikú ọmọbìnrin tí ẹ̀ ń pariwo lórí ayélujára tó kú sínú ilé rẹ̀ yìí ọmọkùnrin ọ̀hún ló sọ̀rọ̀ síta pé òun ò mọ nǹkan kan nípa nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ẹ̀ síta. àjọ tó ń ṣe ìdóòlà ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè Nàìjíríà àjọ NEMA ni wọ́n mọ̀ gbé ìgbésẹ̀ kan tí ọlákàkì láti dóòlà ìṣẹ̀lẹ̀ iná tí ó bá ṣẹyọ ní ìpínlẹ̀ Kaduna ẹ̀kú iṣẹ́ ọpọlọ òní ìròyìn ẹ̀bàdì ẹ̀gbọ́ The Nation lọ́kọ̀ròyìn. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí ọkọ̀ kan tí wọ́n porúkọ rẹ̀ ní SUV tí ó ti jẹ́ wípé ó máa kọlu ọkọ̀ èrò kan nípínlẹ̀ Èkó ni tó sì mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ ní ọjọ́ Àìkú nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ẹ̀ síta. ọkùnrin nìkan kọ́ ni máa fi ojú obìnrin hàn mọ̀ bó bọ́yá lẹ mọ̀ pé obìnrin ga máa fi ojú ọkùnrin mọ̀ bó tí wọ́n lù ní ìgbàmú ìgbájú tí ọmọ lu ọkùnrin ṣùgbọ́n torí pé kèésùn sọ̀rọ̀ bóde ní ọ̀jẹ́ ẹ̀mọ́ ọkùnrin kan ìní ọ̀sọ̀ ọ̀rọ̀ lójú fọ́nrán kan tí ó lu fótó jáde tí ó di gbajúgbajà lójú òpó ayélujára ẹgbọ́ nígbàtí abáwọnú ìròyìn lọ The Nation ńlọ́kọ̀ròyìn. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí àwọn àjọ NLC nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti sọ fún gbogbo àwọn òṣìṣẹ́ wọn pé àfírá
bẹ̀rẹ̀ láti aago 12 òru òní mọ́jú yìí ẹ̀yin gbogbo ẹgbẹ́ ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ gbọ́dọ̀ lọ sílé iṣẹ́ ìjọba káàkiri láwọn ìjọba ìbílẹ̀ tẹ́ ti ń ṣiṣẹ́ gbọ́dọ̀ lọ bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé òní lọ látàrí ọ̀rọ̀ kan àti ìjà kan tó ń ṣẹlẹ̀ láàrin ẹni tí í ṣe gómìnà àti àwọn ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ìdí rèé táwọn ẹgbẹ́ òṣèlú àwọn àjọ NLC tí wọ́n fi ohùn léde wípé ẹ gbọ́dọ̀ lọ sí ibiṣẹ́ bẹ̀rẹ̀ láti òní lọ o nínú ìwé ìròyìn Punch ni mo ti punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn The Guardian ni mo wà báyìí níbi tí àjọ kan tí wọ́n ń pè ní àjọ serap tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pé gómìnà báńkì àgbà ilẹ̀ wa wípé ẹ wo ìgbésẹ̀ tí ẹlẹ́fẹ́ gbẹ̀hùn wípé ẹ mọ̀ já owó tùlùtùlù lẹ́nu mọ́sìnì yùn àwọn ẹ̀rọ tí máa pọ̀ owó ẹ dá padà o ẹ dá padà owó bàbá oní ti bí ẹ gbọ́ nígbà tá a bá wọnú ìròyìn The Guardian lọ́kọ̀ọ̀rọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí Emir Ìlọrin tó ti rọ gbogbo àwọn ìmáàmù àwọn àfáà nílùú Ìlọrin ó ní ẹ dákun ẹ mọ̀ wọ́n ṣe wàásù tako ìwà à ń fi ní ṣètùtù à ń pani fi ṣètùtù Emir ìlú Ìlọrin ló sọ̀rọ̀ yìí di mímọ̀ fún gbogbo àwọn imam tó wà nílùú Ìlọrin nínú ìwé ìròyìn Punch ni mo ti punch ẹ̀ síta. àwọn àgbààgbà ní ilẹ̀ Yorùbá ni wọ́n mọ̀ dáwọ́ ìkíni ìbánikẹ́dùn sí àwọn ìdílé bàbá àgbàlagbà tí wọ́n jẹ́ ògbóǹtagì ọmọlẹ̀ Yorùbá tí wọ́n sì jẹ́ àgbà nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re Adébánjọ wọ́n ní wọ́n kí bàbá o tí wọ́n sì fi ohùn ránṣẹ́ sí àwọn ìdílé wọn. ẹni tí ó bá jọba nísìnyí ó gbọ́dọ̀ ṣetán láti fẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ènìyàn nípínlẹ̀ Benue Alia ló sọ eléyìí síta kọ́lọ̀ ń sáà ní ìwọ náà sí à nínú ìròyìn Punch ni mo ti punch ẹ̀ síta. ẹ̀mí la fi ń jọba ní báyìí. ó gbọ́dọ̀ ṣetán láti kú fún àwọn ènìyàn. ìwẹ́ ẹ ò lè parọ́. ọ̀gbẹ́ Jésù kú fún gbogbo aráyé. ó kú fún ẹ̀ṣẹ̀ gbogbo aráyé. àwọn náà máa ń wá ẹni tí ó kó yà wọ́n lọ. ò lè parọ́ ṣé bó ṣe kanú. ọlọ́gbọ̀n ọmọ kan sí. ẹ já kàròyìn ká wọnú ẹ̀ lọ torí àsìkò ọjọ́ ti ń lọ a sì rí ọjọ́ mùsùlùkùn ìjọ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ti àbí ká bẹ̀rẹ̀ ní àyín. wọlé ìṣó náà. ẹ jẹ́ ti àyín mu ò nínú ìwé ìròyìn The Guardian tó jáde fún ti àárọ̀ òní níbi tí ẹgbẹ́ òṣèlú Labour tí wọ́n ti ń sọ̀rọ̀ látẹnu ẹni tí í ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú iyùn Julius Abure tí ó ti sọ wípé ẹ wo nígbà tí ó bá di ọdún 2027 nínú ìbò gbogbogbò sí ipò ààrẹ tí ó wáyé ó ní ẹ wo àwa ti pínyàmọ́ o wípé bó ku ìràwọ̀ kan dondo báyìí lójú ọ̀run ilẹ̀ Ìgbò ni àwọn ó ti rí i pé àwọn mú ọmọ ẹgbẹ́ tí ó mọ̀ ṣojú láti mọ̀ díje dupò gbé àsíá ẹgbẹ́ dání pé òun ó díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour nígbàtí ó bá di ọdún 2027 nígbàtí ó ń sọ ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wò nígbàtí láti ọdún 1999 tí a ti gba ìjọba àwa ara wa padà ó ní ó ti jẹ́ wípé kò sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan tí ó wá láti ilẹ̀ Ìgbò tí ó ti jẹ ààrẹ ní orílẹ̀-èdè yìí ó ní eléyìí tó sì jẹ́ wípé àwọn tí wọ́n wá láti ilẹ̀ Ìgbò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé kí ló dé báwo la bọ́ ṣe sorí tí náà kí ò ṣe kí ló ṣẹlẹ̀ gangan náà tó fi jẹ́ wípé kì í tiẹ̀ fẹ́ mọ́ gbọ́ tí èyí fẹ́ fún àwa ní àǹfààní láti léwájú àbí láti jẹ olórí kí ló dé náà ó sáwà wá jẹ́ ẹrú Nàìjíríà ni ebi ntọ́ bá ti dáa fún gbà fún múrí báyìí ó ní gbà fún gbàdà kí ló wá dé tó jẹ́ pé bẹ́yìn bá ti bọ́ bẹ̀ báyìí tí ẹ̀ fẹ́ kí ọmọ ilẹ̀ Ìgbò kankan kí ó wà ní ipò ààrẹ ó ní ọ̀rọ̀ awuyewuye eléyìí tí ó ti wá rílẹ̀ dòdòdò ó ní ó jẹ́ kí àwọn dúró lórí ẹ̀ o wípé ṣe bẹ́ẹ̀ rántí gbàgbé wípé eléyìí gangan ńlọ́fà tí àwọn fi mọ̀ọ́mọ̀ gbà kí ó jẹ́ pé ọdún 2023 tí ó kọjá nínú ìdìbò sí ipò ààrẹ ìyún ní èyí tó kọjá yìí ó ń là mọ́ fi mọ̀ọ́mọ̀ gbé àsíá ẹgbẹ́ lé Peter Obi lọ́wọ́ ẹ̀rántí LP 71 Peter Obi yìí gangan tí Ọlọ́run wá ní kó rí bí ó ṣe rí hùn àwọn tún dúró lórí ẹ̀ o wípé tí ó bá di ọdún 2027 ipò ààrẹ ọ̀hún ẹni tí ọmọ gbé àsíá ẹgbẹ́ dání ni ó gbọ́dọ̀ wá láti ilẹ̀ Ìgbò bẹ́ẹ̀ bá fẹ́ mú balance ìròyìn ẹ lọ sínú ìwé ìròyìn The Guardian tó jáde fún tààrọ̀ òní. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti sọ fún gbogbo àwọn òṣìṣẹ́ wípé
gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ò wọ́n ní wọ́n ní gbogbo yín pátá báyìí bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé Monday òní ẹ gbọ́dọ̀ lọ síbi iṣẹ́ mọ́ o ìyún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ láwọn ìjọba àbílẹ̀ káàkiri ìpínlẹ̀ náà ẹ gbọ́dọ̀ lọ síbi iṣẹ́ mọ́ bẹ̀rẹ̀ láti òní nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde láti ọwọ́ alága ẹni tí ṣe dókítà Christopher Arapasopọ̀ tí ó fi léde ni ó mà ti sọ̀rọ̀ yìí pé àwọn àjọ NLC ló mà jẹ́ pé wọ́n ti ń kẹ́fín àwọn awuyewuye ká ìfọkànbalẹ̀ tó ń lọ nínú àwọn olóṣèlú ó ní tí eléyìí sì ti fa ìbẹ̀rù láàrin àwọn ọmọ ẹgbẹ́ ní àwọn ìjọba ìbílẹ̀ tí ó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ó ní tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé wípé Adémọ́lá Adélékè yún gómìnà tó wọ́n bẹ̀ lọ́lọ́ báyìí òun ni ó mà sọ ọ̀rọ̀ kan sí ẹni tó fipò sílẹ̀ ọ̀kọ́ tó gbẹ̀yìn Adégbóyèga Oyètọ́lá tó sì jẹ́ pé eléyìí ni ó fa awuyewuye nípínlẹ̀ náà níbi tí Oyètọ́lá ti sọ wípé ó lo àwọn ẹlẹ́ṣọ́ aláàbò láti wá da àwọn ìbò yìí tó wáyé ní oṣù kẹwàá ọdún 2022 rú ni o tí ó sì jẹ́ pé ó ti fa awuyewuye ńlá nísìnyí tí àwọn ẹgbẹ́ òṣèlú NLC tí àwọn náà ti dá sí tí wọ́n sì fẹ́ kí ọ̀rọ̀ náà kó pa àwọn ọmọ ẹgbẹ́ wọn lára rárá o Adeleke ni ó wá rọ àwọn ilé ẹjọ́ tí ẹ̀ka ti Àkúrẹ́ ó ní ẹ wò ó ṣẹ́rí lórí ọ̀rọ̀ yìí gbogbo ohun tí ń sọ báyìí wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Tinubu náà wọ́n ní kí bàbá wa dá sí o kó wá bá Oyètọ́lá lórí àwọn nǹkan tó ń sọ o kí àlàáfíà kó lè jọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀wẹ̀ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC yún Kọ́lá Lábísí nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn náà ló gba ẹni tí í ṣe gómìnà Adeleke níyànjú ó ní wò ó kó yá tara ṣàṣà kó lọ sílé ẹjọ́ gíga jùlọ ó ní ju pé kó máa sọ̀rọ̀ kọ́rọ̀ sí ẹni tí í ṣe Oyètọ́lá kó máa borúkọ rẹ̀ jẹ́ kiri o Oyètọ́lá tó ti di ẹni tí í ṣe mínísítà fọ́rọ̀ ojú omi àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé Ọlábísí ló sọ eléyìí ó ní sẹ́rí Oyètọ́lá yìí òun ló mà jẹ́ pé kò ṣetán láti bẹ́ ẹnikẹ́ni jà ọ́ ṣùgbọ́n tí ó jẹ́ pé Adeleke òyìn gómìnà tó wá bẹ̀ báyìí ló ń ba orúkọ ẹni tí ó kúrò níbẹ̀ jẹ́ o ní iwájú ilé ẹjọ́ tí eléyìí sì ti fa awuyewuye nítorí eléyìí àwọn àjọ NLC wọ́n ní ẹ wò ó àwọn ò ṣe ẹgbẹ́ òṣèlú kankan o àwọn ò ṣe ẹgbẹ́ òṣèlú kankan a sì lè wà ńlẹ̀ kẹ́ máa fi orí àwọn ọmọ ẹgbẹ́ wa kẹ́ máa fi fọ́ọ̀gbọ́n fúnde eléyìí gbogbo èèyàn ọmọ ẹgbẹ́ NLC èèyàn ẹgbẹ́ òṣìṣẹ́ tẹ́ wà níbẹ̀ gbogbo yín báyìí ẹ gbọ́dọ̀ lọ sí ilé iṣẹ́ ẹ gbọ́dọ̀ lọ síbi iṣẹ́ mọ́ o náwó ilé iṣẹ́ ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ láti òní lọ àwọn àjọ NLC yìí ìyún Nigeria Labour Congress ni wọ́n ní lórí awuyewuye tó ń lọ yìí kó má bàa di gbọ́n mi sí omi òtó kó má bàa di tọ́rọ́ fọ́kálẹ̀ kó má bàa di tó mọ padà sórí àwọn ọmọ ẹgbẹ́ àwọn tí wọ́n mọ̀ fi kó àwọn nǹkan tí ò tán lẹ̀ o ẹ wò ó ń bọ̀ báyìí àwọn báyìí láǹdẹ́ẹ̀dẹ̀ ó yẹ yìí náà ẹ jókòó sílé yín o a sì fi ń dá yín lójú wípé ààbò yín báyìí òun ni yóò jẹ wá lógún o tí a bá tó rí pé gbogbo ẹ rọlẹ̀ ní àtò sọ fún yín pé kí ẹ padà sí àwọn ẹnu iṣẹ́ yín káàkiri ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. sí ẹ̀rí ìròyìn tí ọkà tán ó ń bẹ nínú ìwé ìròyìn The Guardian tí ó jáde fún ti àárọ̀ òní níbi tí gómìnà Adémọ́lá Adélékè tí wọ́n ti tẹ àtẹ̀jáde tí wọ́n sì bá àwọn òròyìn sọ̀rọ̀ ní àná òde yìí lórí ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ wọn tí wọ́n kọ tí wọ́n sì kà jáde sí etí gbogbo àgbáńlá ayé ni wọ́n ti ń pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti dá sí ọ̀rọ̀ yìí kí ó tó di yanpanyanrin ṣe é mọ̀ pé kí sòbíà tó dégbò Olúgànbé báyìí ńlá kọ́ ké sí kò sì ní ọ̀rọ̀ kankan nújú pé a mójútó nítorí ó ń bọ̀ àwọn kan ládẹ́dẹ́ lásìkò yìí ayé ìjọ nù lásìkò ojú ńlá àmùtò nínú ọ̀rọ̀ tí gómìnà sọ wípé àwọn pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí àkíyèsí láti pe ẹni tí jẹ́ mínísítà fún ètò ọrọ̀ ajé orí omi wípé ìyún ọ̀gbẹ́ni Oyètọ́lá wípé kí ó kù lórí ìlànà tí ó ń gbà láti máa dá wàhálà alẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìkíni oníṣáájú tẹ́ bá gbàgbé ń bẹ̀yàn gbàgbé ẹ rántí dáadáa wípé ní ọdún 2022 ṣáájú kí òun tó jẹ gómìnà sí ipò gómìnà tó bọ́ sí ipò gómìnà gangan ó ní ó ti jẹ́ wípé wọ́n ti fi ìbò mọ̀kàrúrù kan wọlé tó jẹ́ pé kò sì bá òfin mu eléyìí tí ó fà á wípé kí ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n kọ sí ilé ẹjọ́ wípé ẹ wo àwọn ò faramọ́ irú ìlànà ètò ìbò yìí nígbà téèyàn kò lóróyè tí ó sì ní ó yá kí wọ́n ṣe ìbò sí
ipò alága kánsù àti àwọn kánsẹ́lọ̀ tí ó sì jẹ́ wípé kì í ṣe ẹgbẹ́ òṣèlú PDP nìkan ò ní ọkọ̀ kìnìún tí ó wá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APP All People's Party wípé àwọn náà wọ́n mọ̀ kọ kìnìún yìí tí wọ́n fi pe ẹgbẹ́ òṣèlú APC lẹ́jọ́ wípé àwọn ò faramọ́ ìlànà tí wọ́n gbà láti fi ṣe ètò ìdìbò yìí torí ó ní ìlànà mọ̀kàrúrù nínú tó sì jẹ́ pé ilé ẹjọ́ gíga tó jẹ́ ilé ẹjọ́ gíga ti àpapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n dájọ́ pé àwọn wọ́gilé ìlànà ètò ìdìbò tí ó bá òfin mu kankan nígbà tí wọ́n sọ wípé ẹgbẹ́ òṣèlú APP yìí gangan wà ní ó tún wá gba ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn lọ wípé ẹ wo nígbà tẹ́gbẹ́ òṣèlú APC tí wọ́n gba ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn lọ ó ní ẹgbẹ́ òṣèlú APP làwọn náà tó kọ sí ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn pé ẹ wo ẹ̀yin náà ẹ wo gbogbo ìlànà tí wọ́n gbà ìlànà mọ̀kàrúrù bò ìlànà tí ò tiẹ̀ bófin mu rárá ni ó ní ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn ni wọ́n bá tún wọ́gi lé ọ̀rọ̀ tí APC sọ wípé kí wọ́n dá àwọn tí wọ́n dìbò yan padà nígbà tí ọ̀rọ̀ yìí lọ́wọ́ ti ń di gbọ́nmi sí omi òtó tó sì jẹ́ wípé ó ti ń fojú hàn gẹ́gẹ́ bí gómìnà ti ṣe sọ wípé ẹni tí ṣe mínísítà yìí tí ò láṣẹ kankan lábẹ́ òfin láti máa pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá àbí àwọn ẹlẹ́ṣọ̀ abẹ́nú DSS tàbí ẹlẹ́ṣọ̀ ààbò ara ẹni làbòlú civil defence ṣùgbọ́n ó ń lo ipasẹ̀ pé òun jẹ́ alábàtàn ti ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu wípé tó ló ń jẹ́ alábàtàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ní àṣẹ láti pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá pàṣẹ fún àwọn àjọ ààbò ara ẹni làbòlú àbí àwọn ẹ̀ṣọ́ ààbò ti abẹ́nú DSS nígbà tí ó ń sọ̀rọ̀ wípé àwọn mọ̀ọ́mọ̀ tẹ̀lé ìlànà òfin ni ò bẹ́ẹ̀ bá wá rí i pé wàhálà ṣẹ́yọ láti ọjọ́ Monday tí í ṣe òní wípé tàbí ní ọjọ́ iwájú tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò ti ìjọba ìbílẹ̀ ó ní kò ṣe ò lẹ́yìn ẹnikẹ́ni ju gómìnà ní ìgbà kan rí tó fìdí janlẹ̀ nínú ìbò wípé gómìnà Gbóyèga Oyètọ́lá lẹ́ni tí í ṣe mínísítà lásìkò yìí òun gángan ni mò ń lo gbogbo àwọn ìlànà agbára pé òun jẹ́ alábàtàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí òun sì mọ̀ wípé ààrẹ mọ̀mọ́ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùbọ̀wọ̀ fún òfin tí sì máa ń fẹ́ kí ìlànà ètò àwa ara wa kó dúró dandan tó bá wá rí bẹ́ẹ̀ ààrẹ ẹ pé Oyètọ́lá sí àkíyèsí wípé wọn ò gbọ́dọ̀ ṣerú ẹ̀ wọn ò gbọ́dọ̀ dáṣọ ọrú ẹ̀ sọ̀rọ̀ àbí kí ló dé tó fi wá jẹ́ wípé ọ̀rọ̀ à ń ṣòṣèlú àṣòṣèlú sáwà máa gba ẹ̀mí aráàlú ni nígbà tí ó ń sọ̀rọ̀ wípé òun tún ti gbọ́ wípé ó ti fún gbogbo àwọn iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ ààbò abẹ́nú DSS àti civil defence wípé wọ́n ò gbọ́dọ̀ dáàbòbò ẹnikẹ́nibọ̀dì ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé kí wọ́n rí dájú pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yabo àwọn iléeṣẹ́ tó jẹ́ sẹkítẹ́rì àti àwọn ìjọba àbílẹ̀ jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun pé wọ́n ò gbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ ọ lọ léyìí tó lè dá wàhálà alẹ́ dá rògbòdìyàn sílẹ̀ dá ìtàjẹ̀ sílẹ̀ lọ́wọ́ arawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹ dáhùn ẹ dákun abiyamọ ìgbẹ́kùn ọmọ ẹ̀ ọmọ tàtíwèrè sí báyìí ní ti èkúté ilé o wípé ẹ tètè ẹ gbọ́n tí à ń sọ ò kẹ́ẹ̀sì pé gómìnà nígbà kan rí Gbóyèga Oyètọ́lá sí àkíyèsí pé kọ́ láṣẹ ò gẹ́gẹ́ bíi mínísítà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní bẹ́ẹ̀ ni ó jẹ́ wípé kọmíṣánná fún ìjọba fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà àwọn náà wọ́n ti fẹ́ mọ́ dọ́wọ́ wú wọ́n ti fẹ́ mọ́ gbàbọ̀dè fún ìpínlẹ̀ Ọ̀ṣun àti ẹni tí ṣe adarí fún àjọ ti àwọn ààbò abẹ́nú iyùn DSS tó ń ti àwọn ààbò ara ẹni làbòlú civil defence pé gbogbo wọn pátápátá wọn mọ̀ fẹ́ gbàbọ̀dé tí wọ́n fẹ́ dojú àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú láti ọjọ́ Monday tí ṣe òní ẹ wo ẹ ṣọ́ṣe o ààrẹ àwa sọ o apè yìí o ẹ tètè pé mínísítà yín kẹ̀pẹ́ sí ibi tí ó ti ń gbọ́ o òní gómìnà sọ ìròyìn yẹn pọ̀ gan-an bẹ́ẹ̀ bá fẹ́ mú balance ẹ lọ sínú ìwé ìròyìn The Guardian tó jáde fún tààrọ̀ òní. nínú ìwé ìròyìn Punch òun náà ní eléyìí wà níbi tí àáfàá kan nílùú Ìlọrin tó ti ṣekú pa ọmọ iléèwé kan tí ó jẹ́ ọmọ iléèwé tó ti wà ní ìpele tó gbẹ̀yìn nílé ẹ̀kọ́ náà níbi tí wọ́n ti bá òkú rẹ̀ nínú ilé ọkùnrin náà
àáfàá tí ó jẹ́ olùkọ́ tí ó ń kọ́ àwọn ọmọ nípa ìmọ̀ Islam nínú iléèwé kan tí ó jẹ́ ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdulrahman Bello. Òun ni ọwọ́ ti bà lọ́jọ́ àbámẹ́ta látàrí bí ó ṣe ṣekú pa Yétúndé Lawal ọmọ ilé ẹ̀kọ́ Kwara State College of Education ní ìlú Ìlọrin tó tún jẹ́ ọmọ tó wà ní ìpele tó gbẹ̀yìn tí ọmọ náà tó ṣe sábàbí ikú nínú fọ́nrán kan tí ó ń jà ròyìn lójú òpó ayélujára lọ́jọ́ àbámẹ́ta. Bello òun ni ó ní amọ̀ sí Muhammed nígbà tí ó ní iṣẹ́ rí ikú ọmọbìnrin yìí òun ò máa mọ̀ nǹkan kan bẹ́ẹ̀ ó ní lóòótọ́ ni ọ̀rẹ́bìnrin òun ni nígbà tí ó sọ̀rọ̀ Yétúndé yìí òun ni ó jẹ́ pé wọ́n ní ó lọ sí ibi ìnáwó kan tó sì kúrò níbi nǹkan bíi aago kan ọ̀sán tó padà sí ọ̀dọ̀ rẹ̀ níbi nǹkan bíi tó lọ síbẹ̀ ó nígbà tó dọ́dọ̀ òun ló bá ní ebi ń pa òun ó ní níṣe lòun bá jáde pé kóun wá oúnjẹ lọ fún un nígbà tóun ó dé òun ti bá tó ti ń pò kàkà kú nílẹ̀ nígbà tí ó ń sọ ó ní òun ti bá báyìí tó ń pò kàkà ikú nílẹ̀ ó ní èmi Muhammed èmi àáfàá Ọlọ́run ni mí nígbà tí ó sọ̀rọ̀ wọ́n ní báwo lè tó ẹ̀kọ́ rẹ àwọn tó ń bí lọ́rọ̀ ó ní mo ṣẹ̀ṣẹ̀ ń wá ọ̀nà láti wọlé ẹ̀kọ́ gíga fásitì ti kwásù tó wà nílùú Ìlọrin nígbà tí ó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ṣe rí Afusa yìí ọ̀rẹ́bìnrin òun ni òun sì pàdé rẹ̀ lójú òpó ayélujára Facebook ó ní òun ò pa òun kàn ṣe sábà bíi aburú yìí ni nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní lóòótọ́ ló lébi ń pa òun sì lọ róúnjẹ wá fún un ìgbà tí òun dé òun ti bá Yétúndé tí ó ti ń pò kàkà kú nílẹ̀ ó ní ó sọ pé òun ní asthma ni ó ní ojú ẹsẹ̀ báyìí ló mọ̀ ti gba èkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ó ní kò sí ta lòun fẹ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ó ní ìdílé lòun wá ṣe wò pé kí ni mo lè ṣe o lòun wá fi mú gbogbo ẹ̀yà ara rẹ̀ ló fi gé kéékèèké pé kóun mú o kóun sì lọ sọ gbogbo ẹ̀yà ara rẹ̀ nù ó nítorí pé òun ò mà ṣerú eléyìí rí nǹkan àkọ́kọ́ ìgbà àkọ́kọ́ tóun ó ṣeré òun wò pé ẹ̀sìn dé lòun wò pé dẹ́rẹ́rẹ́ra ṣékìsì lọ sọ sí inú ilé ilẹ̀ ni òun ṣe gé yánmayànmá o Yétúndé Lawal yìí ni wọ́n ti ń wá láti ọjọ́ 11 oṣù kejì lẹ́yìn ìgbà tí ó kọ̀ tí ò lọ sílé ṣùgbọ́n lẹ́yìn rẹ̀yìn ni wọ́n padà bá a ní ilé ọ̀rẹ́kùnrin rẹ̀ Bello tí ó sì jẹ́ pé àwọn ọlọ́pàá nígbà tí wọ́n ṣe àyẹ̀wò sí inú ilé ọ̀hún wọ́n bá àwọn nǹkan oògùn níbẹ̀ wọ́n bá àwọn nǹkan tó lè ṣe àkóbá nínú ilé rẹ̀ ó sì sọ wípé kò ń ṣe ìgbà àkọ́kọ́ wípé ìgbà àkọ́kọ́ rèé tóun ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó bá nínú ilé rẹ̀ ó ṣàfihàn wípé kò ń ṣe ìgbà àkọ́kọ́ ni torí pé àwọn nǹkan tó dàbí oògùn abẹnugọ̀ngọ̀ ló wà nínú ilé rẹ̀ kọ́lọ̀ má jẹ́ ká ṣìrì o nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch eléyìí síta tẹ́ bá fẹ́ ṣèrí ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ mú kẹ́ ṣèrí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation ni mo wà báyìí níbi tí ọkùnrin kan tí ó jẹ́ agbẹjọ́rò tó tún ṣe olùdásílẹ̀ ẹgbẹ́ kan tí wọ́n pè ní Gnosis Help Initiative láwọn tí wọ́n máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ọmọ ni ó ti sọ ìrírí rẹ̀ nínú ìgbéyàwó tí ó jẹ́ wípé ìgbéyàwó tí ó padà ní bákan nú léyìí tí kò bójúmu nínú ọ̀rọ̀ rẹ̀ iyùn Olúmídé Ọmọṣẹ́bí ó ní ọmọ sọ ìrírí rẹ̀ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ kan wá lẹ́nu wò lórí rédíò kan tí ó gbajúgbajà ní ìpínlẹ̀ Èkó nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní ẹ̀yin ṣe rí ìbéèrè tẹ́ béèrè pé àwọn ọkùnrin tí máa ń na obìnrin ó ní ta ló béèrè wípé obìnrin tí máa ń na ọkùnrin gan ta ló béèrè ìrírí lọ́wọ́ àwọn ọkùnrin ó ní ohun tẹ́ ń wò yìí ohun tó mọ̀ ṣe òun kì í mọ̀ ṣe kékeré nígbà tí ó ń sọ̀rọ̀ wípé òun ti ní ìbáṣepọ̀ pẹ̀lú arábìnrin kan ní ìgbà kan rí tó jẹ́ wípé odi ọdún gbọ̀nàgbọ̀nà tó ń gbà lọ́wọ́ rẹ̀ gan odidi ọdún 10 ń lòun èjù lọ ṣùgbọ́n ọmọbìnrin yìí tí inú bá bí lẹ́ẹ̀kan náà tí inú bá dáadáa bó ń kú ẹ̀ kí obìnrin kan máa da ìgbàjúbò mi nígboro ayé ó ní ọmọbìnrin yìí ó ní kéé pèsè gbẹ̀gbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ kò tiẹ̀ ní í ṣe pẹ̀lú bí ó ti ṣẹlẹ̀ ó ní ìgbájú ìgbámú ìbárùn ìyàsọmọ́ni lọ́rùn ìkábánà ẹni nígboro ayé oríṣiríṣi bẹ́ẹ̀ ni máa ń ṣe fún òun ó ní kódà tí ó jẹ́ pé tó bá tún ṣe tán báyìí òun kọ̀ọ̀kan wò yórí yóò wò rárá pé ṣé kò sẹ́ńtórí òun ṣé kò sẹ́ńtórí mi pọ̀ gbà ń létí ṣé kò sẹ́ńtórí mi pọ̀ lù mí ìtura o nígbàtí ọkùnrin yìí ń sọ̀rọ̀ ó ní àwọn obìnrin náà wọ́n á máa lu ọkùnrin
ó ní kódà ní òun rántí nígbà tí ìyá àwọn tí wọ́n ṣe ọjọ́ bíi 70 lókè èèpẹ̀ 70th birthday ó ní ìjọ gangan ní ìgboro ní ojú agbo gangan ní ọkùnrin yìí mọ̀ wá tí ó ti di ìgbájúrò òun tó sì ya agbádá tí òun fi owó tùlùtùlù dá sí ara òun lọ́rùn ó ní kọ̀pẹ́ tó jìnnà ló ní ẹ wo ó dàbí pé ẹlẹ́kọ̀ọ́ padà kó ẹ̀kọ́ ẹ̀ lọ níbi abadé yìí ni o nígbà tí ó wá ń sọ̀rọ̀ ó ní kí ni ó lọ fún ni kó tó oṣù 5 nígbà tí èèyàn lọ ní oṣù kìíní tó dé ní oṣù keje pé arákùnrin òun fẹ́ rí òun o ojú tó ti mọ ní rí òlè lóhùn ọ̀mọ́ ni mọ́ ìgbà táwọn ó ríra lọ́ba ní òun ní oyún àwọn tí ẹ̀ kọ́kọ́ ń bá a dúpẹ́ pé ó kó oríire o àsọ̀kalẹ̀ ayọ̀ ọlọ́run àgbúrò ìyá àgbúrò ọmọ o wípé báyìí kàṣà báyìí kàwùdì nígbà tó wá ń sọ̀rọ̀ lọ òun ló wá ní òun ti ẹ̀ kọ́kọ́ ní òun ọlọ́ọ̀lọ́ ṣe àyẹ̀wò bóyá òun lòún lọ́mọ àbí òun kọ́ lòún lọ́mọ ṣùgbọ́n ó sì ìyàlẹ́nu òun àwọn dókítà gan nígbà tí ọmọ yóò jáde àfi bí ipò ń pọ̀ lẹ́kọ̀ọ́ oníyàn bá ní aláyé ǹjẹ́ ó tún lọ fi owó rẹ̀ jóná pé ọ̀fẹ́ sí àyẹ̀wò náà wá wò pé oníṣẹ́ wa mọ̀ wípé lẹ́yìn odidi ọdún 2-3 wípé ó tó bí odidi ọdún 5 kí òun tó ní àǹfààní láti lè ní ọmọ òun ní àkàtà òun bóun ti ṣe jẹ́ lọ́ọ̀yà tó láàrin odidi ọdún 5 gan òun tó ń sanwó fún àwọn agbẹjọ́rò pé ẹ lọ lè bá ń jà fún kinní yìí ó ní lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run sábò ń ṣe lẹ́yìn ọdún 5 ó ní ẹ wá máa ṣèrànró lórí ẹ o ẹ lọ ẹ wo kì í ṣe obìnrin nìkan ni máa jìyà nínú ìgbéyàwó ọkùnrin gan àwọn a máa dídùn dùn ìyà fún ṣùgbọ́n ẹnu wo láì sọ pé obìnrin náà mi kí ìtura wa ló fẹ́ lù mí ìjà dànù ni ẹ lọ ṣe rí ìròyìn yẹn nínú ìwé ìròyìn The Nation ọlọmọjà rí mo ti ya. ọjà dójúde ọjà tí ìpolówó ta bá padà dé. mẹ́wàá ń bẹ nínú ikú mọ́sán Emmanuel Bọ́lájí ọmọ Yakubu ṣíwọ́ ọṣẹ́ gbogbo òjò àgùdà tó ń bẹ ní gànà àti ìjò mẹ́sàn ẹkú léde ti mọ́sán Yakubu ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ St. Anne's Assyrian Basic School Ìgànná ń ló ń kí gbogbo ayé nípa ti kú bàbá rere tó lọ wọ́n sì tún wá lásìkò yìí wọ́n fi ń tó gbogbo aráàlú létí eré onílé-jilé ti ilé ẹ̀kọ́ St. Anne's RCM Basic School Ìgànná Monday ní ọjọ́ 17 oṣù kejì 2025 lókò aago mẹ́ta ọ̀sán gẹ́gẹ́ 3 p.m. Serious minded people's time African time ò sí níbẹ̀ Honorable Shitu Ajekigbe alága ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ jáde Honorable Dr. Emmanuel Idowu tó ń jẹ́ àyànfẹ́ olú Ìdòwú akọ̀wé Mrs. Ogunlade òun ni ọ̀gá iléèwé ọ̀gá eré ìdárayá òun ni Mrs. Olúwatúyì kábíyèsí ẹ kú oríire o His Royal Majesty Ọba Sọ́lé Azeez Ayéfẹ́mi lóyè the first Agúnlóyè the fourth ṣàbígan náà tìlú Ìgànná kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. ọmọ òkè o. ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ òkè ò jákèjádò gbogbo àgbáńlá ayé pátá ló ń ké sí gbogbo èèyàn pé kí wọ́n wá ní pàtàkì jù gbogbo ọ̀dọ́ tó fẹ́ lu tó fẹ́ là tó fẹ́ rí bí báwọ̀ láyé tó fẹ́ kó rí èrè ó kànkè nípasẹ̀ ìgbìmọ̀ tó rí sọ̀rọ̀ ajé àti ìdáṣẹ́ sílẹ̀ òkè ò Economic and Industrial Committee nípè fi ń dún síbi ètò àpérò ńlá tí wọ́n gbé kalẹ̀ fún gbogbo ará ilé gbogbo ará oko lábẹ́ àkòrí ìlanilọ́yẹ̀ fún dàgbàsókè ìdáṣẹ́ sílẹ̀ àtọrọ̀ ajé òkè ò creating awareness for industrial and economic development of Okeo ní sátidé lẹ́tọ̀ ọjọ́ 22 oṣù kejì 22 to 2025 aago 10 tààrọ̀ ní gbọ̀ngàn Okeo ìka tó tọ́ símú la fi rẹmú o olùsọ̀rọ̀ pàtàkì tó máa bá wa sọ̀rọ̀ ní Professor Jacob Abayemi ọ̀jìnì ọ̀jọ̀gbọ́n láti yunifásitì ti Ìbàdàn olùsọ̀rọ̀ pàtàkì míì ní ẹnjìnìà Kọ́láwọlé Adéníjì aláṣẹ oko Níjì Chief Executive Officer Níjì Farms Ìlérò àtúnrẹ́tí olùsọ̀rọ̀ láti iléeṣẹ́ Friesland Campina Wamco Nigeria Limited BOI Back of Industry wọn ò ní gbẹ̀yìn iléeṣẹ́ ìfowópamọ́ tó ń rí sí ìdáṣẹ́sílẹ̀ bá a ṣe lè rówó ṣiṣẹ́ gidi tá a fẹ́ ṣe níbi ètò yìí bá
bákan náà ẹ̀wẹ̀ a ó ṣàfihàn àwọn iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọ̀nà táwọn ẹni wá ń ṣe tó wúlò tó yáàyè àwọn iṣẹ́ bíi kọ́lọ́bọ̀ orí èrò ọṣẹ dúdú ọṣẹ ń hó ìkòkò àmọ̀ ìsásùn àtòhun ìdáná alámọ̀ tó jẹ́ nǹkan tiwantiwa pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wà ní pàtàkì àwọn ọ̀dọ́ àti gbogbo ọmọ ìlú àtèrò tí ń bẹ lókè o ẹ̀rọ tí a má gbàgbé o sátidé 22 to 2025 láago 10 tààrọ̀ ní gbọ̀ngàn ìlú wa lókè o onígbọ̀wọ́ òkè o economic and industrial committee lábẹ́ àbúradà ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ òkè o. ẹ káàbọ̀ padà láti ojúde tí a ti lọ ṣe ìpolówó àti ìkéde ẹ̀yin náà ẹ gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ SIP 89.1 FM tẹ́ ẹ bá sọ pé ẹ̀ ń gbádùn wa tẹ́ ẹ̀ tí ì gbé ìpolówó wa ọ́nẹ́ṣì kò tí ì pé ẹ wò ó nínú ìwé ìròyìn Punch náà ní eléyìí wà níbi tí ìjọba àpapọ̀ ti fi àwọn ẹlẹ́ṣọ́ aláàbò síta ò káàkiri ìwọ́de tí àwọn àjọ NLC tí wọ́n ti pìyàmọ́ fún ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2025 tí a wà yìí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò àti àwọn àjọ civil defence ni ó mà ti jẹ́ pé wọ́n ti ṣe ìkìlọ̀ kólekóle fún àwọn àjọ Nigeria Labour Congress NLC ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tako ètò ìfẹ̀hónúhàn èyí tí wọ́n ti pìyàmọ́ fún ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2025 látàrí owó òpè èyí tí ó wú gọ́gọ́ sí pẹ̀lú ìdá 60 òun ni ó fà á 50 òun ni ó fà á tí wọ́n mọ̀ ti fi sọ̀rọ̀ pé ẹ wò ìfẹ̀hónúhàn yóò wáyé ni o àwọn iléeṣẹ́ aládàáni tí ó rí sí ẹ̀rọ tó rí sí ìpè àti ìbáraẹnisọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn òṣìṣẹ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn tí ó jẹ́ àwọn iléeṣẹ́ aládàáni lórílẹ̀‐èdè Nàìjíríà làwọn náà mọ̀ ti sún sẹ́yìn tako ìwà àti ìgbésẹ̀ tí àwọn àjọ NLC tí wọ́n pe amọ̀ láti ṣe ìfẹ̀hónúhàn lórí ọ̀rọ̀ bí owó ìpè bó tún ṣe wú gọ́gọ́ sí o tí ó sì jẹ́ wípé wọ́n wò pé eléyìí mọ̀ lè ṣe àkóbá fún àwọn nǹkan wọn o eléyìí ló mú wọn tí wọ́n fi tètè tí wọ́n fi ń ṣe ìpàdé yìí agbẹnusọ fún àwọn àjọ NLCDC Babawale Afọlábí nígbà tí ó ń bá àwọn oníròyìn wa sọ̀rọ̀ ni ó mọ̀ ti sọ wípé àwọn tó jẹ́ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ni wọ́n ti wà káàkiri nítorí àwọn olùfẹ̀hónúhàn yìí torí wọ́n lè gbé ìgbésẹ̀ tí ò bófin mu àwọn àjọ NLCDCS ni wọ́n máa sọ̀rọ̀ wípé ṣẹ́rí títí àwọn ni láti dáàbò bo àwọn aráàlú pàápàá jùlọ àwọn tó ń rí sí ọ̀rọ̀ ìpè yìí láti dáàbò bò wọ́n kí ewu kí ó má bàa wú wọn o látọwọ́ àwọn àjọ NLC àti ààbò àwọn àdúgbò gbogbo àwọn ènìyàn àwọn àjọ NLC náà ti fohùn léde wípé ṣẹ́rí tí àwọn fún àwọn tí ó ń rí sí ìpè àwọn fún wọn di ìparí oṣù yìí o wọ́n ní ẹ wò ó tí ẹ bá fi lè wá nǹkan ṣe sí ṣẹ́rí ẹ máa retí ìfẹ̀hónúhàn bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2025 yìí àwọn àjọ yìí lára wọn ni a ti rí àwọn MTN àwọn Airtel àti Glo tó jẹ́ pé wọ́n ní báyìí ṣẹ́rí à ń sọ fún yín o láti aago 11 àárọ̀ sí aago 2 ní oṣù kejì ọjọ́ kẹtàlá ni wọ́n ní ẹ wò títí di ìparí oṣù yìí òun ni àwọn mọ̀ tí ẹ̀ fún yín ti yín o kẹ́ fi wá àwọn ojútùú sí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ àwọn àjọ NLC nínú àtẹ̀jáde kan tó fi léde láti ọwọ́ ààrẹ wọn yìí Joe Ajaero àti akọ̀wé àgbà Emma Ugboaja ni ó mọ̀ ti sọ̀rọ̀ tí wọ́n sì ti bínú pé àwọn àjọ tí ó ń rí sí ìpè lórílẹ̀‐èdè yìí wọ́n ní ẹ mọ̀ tí ẹ̀ ti jẹ́ ká sọ àwọn ìgbàgbọ́ ta ní nínú yínú kí ló dé báwo lẹ ṣe fi owó ìpè kún báwọn tí ó fi wú gọ́gọ́ tó gbogbo ìyún àwọn àjọ NLC ni wọ́n wá rọ àwọn tí ó ń rí sí ọ̀rọ̀ ìpè yìí wọ́n ní ẹ má jẹ́ kí ìgbàgbọ́ tí àwọn aráàlú tí wọ́n ní nínú yẹn má jẹ́ kí ó di ohun tí ó mẹ́hẹ̀ o ẹ wò ẹ má dalẹ̀ ẹ rántí ìbáṣepọ̀ àti àdéhùn tó wà láàrin wa nígbà tí ẹ bẹ̀rẹ̀ àti àwọn ìgbìmọ̀ tí ó ṣe àyẹ̀wò òkìní ọ̀hún ni wọ́n ti sọ̀rọ̀ síta torí ìròyìn ọ̀hún gùn o wọ́n ní ẹ wò ó mú táwa ń sọ ni pé ọjọ́ kìíní oṣù kẹta á ṣe ìfẹ̀hónúhàn tí ò bá tẹ̀ ẹ̀ bá mú àdínkù bá owó pè kó tó di ìparí oṣù kejì tí a wà yìí wọ́n sì ṣe ìkìlọ̀ kólé pé ẹ wo bẹ́ẹ̀ bá ṣe gbogbo wa báyìí ọmọ Nàìjíríà ni wá àjọ tú síta ni o nínú ìwé ìròyìn Punch lélẹ́yìí wà torí ìròyìn ọ̀hún
kódà kéèyàn ọmọ kan láti àárọ̀ di alẹ́ èèyàn ò ní mẹ́nu kú bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn punch kẹ́ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Guardian ni mo wà báyìí lórí ọ̀rọ̀ indigenous people of Biafra IPOB ìyún ẹni tí ṣe olórí wọn Nnamdi Kanu bẹ́ẹ̀ rántí mbẹ́yìn ọ̀gbàgbé pé Nnamdi Kanu ló ti wà ní akoto àwọn ọlọ́pàá ní wọ́n ti gbé sí ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ti dì í mọ́ gbaga lórí ìgbẹ́jọ́ pé ó fẹ́ dá wàhálà lẹ̀ sórílẹ̀-èdè lórí àwọn ẹ̀sùn lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n kà sí lẹ́sẹ̀ láti tí wọ́n fi gbé lápá ìyáká láti ọdún 2021 iyùn ní orílẹ̀-èdè Kenya tí wọ́n sì gbé wá sí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní látìgbà náà tí Nnamdi Kanu tí ó ti ń fojú winá òfin nílé ẹjọ́ ó ní Nnamdi Kanu ti wá kọ sí ilé ẹjọ́ báyìí wípé òun ò ní wá sí ilé ẹjọ́ mọ́ bí ó bá ti jẹ́ wípé ilé àwọn tí ọmọ gbọ́ ẹjọ́ òun wọn ní jẹ́ àwọn tí wọ́n ó jẹ́ pé àwọn gangan ló yẹ wọ́n gbọ́ ẹjọ́ òun nígbà tí ó ń sọ wípé òun ò wá tiẹ̀ bẹ̀sùbẹ̀gbà bó bá jẹ́ pé òun ó wà nínú gbàgà títí bẹ́ẹ̀ láì fọn fèrè ó ní tí ìjọ wọn bá tó tẹ̀lé ìlànà òfin tí ó yẹ wọn tẹ̀lé gangan ńlòun ó tó wá sí iwájú ilé ẹjọ́ ọ̀rọ̀ yìí ni ọkọ̀ sí ilé ẹjọ́ ní tí ó sì kọ léde ní ọjọ́ 14 oṣù tí a wà nínú rẹ̀ yìí ni ó sọ láti ọwọ́ ẹni tí í ṣe agbẹjọ́rò rẹ̀ ìyún Aloy Ejimakor ni ó ní ẹ wo ẹ̀yin oníbàárà àwọn ọmọ ti kọ̀ láti sọ pé òun ó tún máa wá sí ilé ẹjọ́ ò látàrí àwọn awuyewuye léyìí tí ó ń ṣẹlẹ̀ lórí ìgbẹ́jọ́ rẹ̀ wípé ìlànà tí wọ́n fi ń gbẹ́ ẹjọ́ òun ó ní ìlànà báyóbáyónú tó sì ní ìlànà eléyìí tí kò bá òfin mu pàápàá jùlọ bí ó ti ṣe jẹ́ wípé ìlànà tí ó ń gbà láti gbọ́ ẹjọ́ òun ló ní pé wọ́n fi ń ṣe èrú tí ó sì ń sọ wípé bí wọn bá ti wá sọ pé dandan o ilé ẹjọ́ tí yóò mọ̀ gbọ́ ẹjọ́ ọ̀hún ilé ẹjọ́ tó láṣẹ láti gbọ́ ẹjọ́ ọ̀hún ó lóun òun ò ní wá sí ilé ẹjọ́ kankan bá àti òun mọ́ gbaga tí bèè láì fọn fèrè wo ìròyìn yẹn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde fún ti àárọ̀ níbẹ̀ bá fẹ́ mú un bẹ̀. nínú ìwé ìròyìn Vanguard ní eléyìí wà níbi tí àwọn ọ̀dọ́ irate youth tí ó wà nípínlẹ̀ Ondo tí wọ́n ti lọ sun iléeṣẹ́ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ondo látàrí ọmọkùnrin kan eléyìí tó kú àwọn irate youth tí ó wà ní Ifọ̀ ní ìjọba ìbílẹ̀ Ose ní ìpínlẹ̀ Ondo ni wọ́n mà ti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì lọ dáná sun wọ́n ní ìjọ lọ dáná sun iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún látàrí ọmọkùnrin kan èyí tí ó kú sínú gòdò wọn o gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú nínú ìlú náà ni wọ́n mà ti sọ̀rọ̀ wípé ọmọkùnrin tí ó kú yìí òun ni ó jẹ́ pé wọ́n mú o tí wọ́n sì fi sínú gbàgà ṣùgbọ́n àwọn ọlọ́pàá yìí ni ó jẹ́ pé àwọn ìyà tí wọ́n fi ń jẹ nígbà tí ó wà ń bẹ̀ nítorí ẹ̀ lọ́mọ yìí fi dákẹ́ sí wọn lọ́wọ́ nígbà tí wọ́n nà án lọ́wọ́ ni ó wá mú àwọn ọ̀dọ́ yìí náà tí wọ́n fi túyáyà tí wọ́n sì sun iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà àwọn ọ̀dọ́ tínú bí yìí ni ìròyìn fi tó wá létí wípé wọ́n lé ọ̀gá ọlọ́pàá jáde nìyún DPO àti àwọn ọlọ́pàá míì tí wọ́n lé wọn tèfètèfè kó tó di pé wọ́n sọ iná sínú iléeṣẹ́ wọn yìí tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe eléyìí wọ́n wá gba inú ìgboro lọ tí wọ́n sì ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹ̀wẹ̀ ẹni tí ṣe iléeṣẹ́ ọlọ́pàá àwọn náà mọ̀ ti sọ̀rọ̀ rí pé ṣé rí ọmọkùnrin tó kú sínú agodo àwọn yìí wọ́n ní ó kú ni o nígbà tí ó ń gba ìtọ́jú lọ́wọ́ nínú ilé ìwòsàn tó wà ní inú ọgbà iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún nígbà tí wọ́n sọ̀rọ̀ wípé ẹni tí ṣe kọmíṣánná fún àwọn ọlọ́pàá nípínlẹ̀ náà Wilfred Afọlábí ló mà ti sọ̀rọ̀ lórí ìkọlù ọ̀hún tó sì ní gbogbo àwọn tí wọ́n ṣerú iṣẹ́ yìí ó ní ẹ wò ẹ lọ ṣe ìwádìí ìdájọ́ yóò sì wà fún ọ gẹ́gẹ́ bí ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Fúnmi Ọdúnlámì tí ó sọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló bẹ̀rẹ̀ lọ́jọ́ 15 oṣù kejì ọdún 2025 nígbà tí ìjà kan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn mọ̀lẹ́bí méjì kan ní ọ̀nà Ògbómọ ní Ifọ̀ tó sì jẹ́ pé ó padà sábà gbogbo àwọn ènìyàn ní o nígbà tí àwọn ọlọ́pàá tí ó wà ní Ifọ̀ tí wọ́n sọ̀rọ̀ láyé abẹ́ni tí ṣe àwọn ọlọ́pàá tí wọ́n wà ń bẹ̀ ni wọ́n sọ̀rọ̀ pé ní ìdí rèé tí wọ́n fi mú afurasí ọ̀hún tí wọ́n fi sínú gbàgà nígbà tí wọ́n sọ̀rọ̀ ẹni tí ṣe Tóbi
bó bá dé ni ó ní ọmọkùnrin yìí òun gan ló fara pẹ́ nínú ìjà ni ó sì fà á tí wọ́n sì mú wá sí iléeṣẹ́ àwọn ọlọ́pàá látọwọ́ ọ̀gbẹ́ni lọ́sì ó ní nígbà tí ó wà ń bẹ̀ ojú ẹsẹ̀ ni ó ń wíkì o tí ó jẹ́ pé ó ń rẹ̀ ẹ́ ni wọ́n sì sáré gbé lọ sí iléeṣẹ́ àwọn elétò ìlera tó wà nínú ọgbà láti tọ́jú rẹ̀ ó ní ibẹ̀ gan báyìí ló wà tí ó ti gbẹ́mìí mì o àfi bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe wá tí wọ́n sì ya wọ iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ tí wọ́n sì sun iná sí tí ó sì jó ráúráú pé ẹ wò ó wọ́n wá rọ gbogbo àwọn aráàlú wọn ní ẹ wò ẹ ṣe sùúrù o ṣe rí gbogbo kinní yìí ẹ má ṣe ìdájọ́ lọ́wọ́ ara yín gbogbo àwọn tó sì fi ara pẹ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí gbogbo wọn báyìí ni wọn yóò fi ojú ni wọn yóò fi wí ní òfin torí pé wọ́n ti tàpá sí òfin wọ́n sì ti ṣe ju ohun tí kò yẹ kí wọ́n ṣe lọ o nínú ìwé ìròyìn Vanguard lélẹ́yìí wà ìròyìn ọ̀hún gùn bẹ́ẹ̀ bá fẹ́ ṣèrí ẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ẹ jẹ́ ń súré mú eléyìí ló ní mọ́ ń bẹ nínú ìwé ìròyìn The Nation tó jáde fún ti àárọ̀ òní níbi tí ẹni tí ó jẹ́ súbíkà iyùn agbẹnugan fún ilégbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbaṣá tí ó ti gba ilé ẹjọ́ lọ lórí bí wọ́n ti ṣe ìrọ̀ lóye noah ti pé ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ti pè é lẹ́jọ́ tí ó sì pé ẹni tí ó jẹ́ abẹnugan fún ilégbìmọ̀ asòfin tuntun tí wọ́n yàn Mojísọ́lá Miranda òǹpò náà lẹ́jọ́ ní ìlànà pé wọ́n lé ìlànà òfin láti rọ òun lóyè ilé ẹjọ́ ọ̀rọ̀ yìí ni ó ti pè sí ilé ẹjọ́ gíga tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n wọn ò tí ì fi ilé ẹjọ́ kan pé ilé ẹjọ́ báyìí àbí adájọ́ báyìí ni yóò mọ̀ gbọ́ ẹjọ́ ọ̀hún látẹnu ẹni tí í ṣe agbẹjọ́rò rẹ̀ olóyè Àfọlábí Fọ́ṣàánú SAN bí ó ti ṣe sọ wípé wọ́n gbọ́dọ̀ rí dájú pé wọ́n gbọ́ tẹnu òun o torí pé bí wọ́n ti ṣe yọ òun lóyè lòun ò sí ní ìjókòó ní ilé ńgbà náà tí ó sì jẹ́ wípé ilé wà ní ìsinmi ní ìgbà náà tí wọ́n rọ òun lóyè nígbà tí ó wá ń sọ̀rọ̀ ní pé ọjọ́ 13 oṣù kínní ọdún tí a wà nínú rẹ̀ yìí gangan ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ látọwọ́ ẹni àwọn tí ó tó ọmọlẹ́gbìmọ̀ aṣòfin 36 tí wọ́n panupọ̀ rọ òun lóyè nígbà tóun ò tiẹ̀ sí ní orílẹ̀-èdè tóun wà ní ilẹ̀ òkèèrè òun gangan ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ó wá ní òun ti wá báyìí o láti wá gba ipò òun padà kẹ̀ẹ́dá òun padà sí ipò òun inú ìwé ìròyìn The Nation ni ìròyìn ẹwà bẹ́ẹ̀ bá fẹ́ ń balance ẹ̀ ń bẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ní eléyìí wà níbi tí ọkọ̀ kan tí ó mà ti ṣe ìkọlù sí àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkó ọkọ̀ kan tí wọ́n pè ní Acura SUV ni ó jẹ́ pé ó sọ ìjánu rẹ̀ nù tí ó sì lọ wó lu àwọn ọkọ̀ èrò tí wọ́n pè ní dánfó ní kọ́lẹ́ẹ̀jì ní wọ́ọ̀d ní Kọ̀tún nílùú Èkó lọ́jọ́ Àìkú níbi tí ó ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló má ṣòfò níbi ìkọlù ọ̀hún o àwọn tí ń rí sí ọ̀rọ̀ ojú pópó nípínlẹ̀ Èkó ìyún LASTMA ni wọ́n sọ ọ̀rọ̀ yìí léde lójú òpó ayélujára X wọn ní ọjọ́ Àìkú níbi tí wọ́n ti sọ wípé ọkọ̀ kan tí ṣe Acura SUV ni ó sọ ìjánu rẹ̀ o tí ó sì jẹ́ pé ó sì lọ kọlu ọkọ̀ èrò tí wọ́n pè ní Volkswagen tí ó wà ní agbègbè college ní ward ní Ìkọ̀tún tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí báyìí ló má ṣòfò níbi ìkọlù ọ̀hún o tí ó sì jẹ́ pé ó ti fà á kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kí ó wáyé ní àárín o nígbàtí àwọn àjọ lásán yìí fi ohùn léde wípé ṣé rí àwọn òṣìṣẹ́ àwọn ló ti ń ṣiṣẹ́ ní àwọn agbègbè náà àti láti lè tiẹ̀ jẹ́ kí ibẹ̀ kó tiẹ̀ lọ o torí pé gbogbo ẹ̀ ló kún fọ́fọ́fọ́ ó ti fà á súnkẹrẹ ọkọ̀ àti fàkẹrẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló mà lọ o wọ́n wá fi ń dá gbogbo àwọn èèyàn lójú pé ṣé rí àwa wà fún ààbò yín ni o tó sì jẹ́ wípé a sa gbogbo agbára wa láti lè rí dájú wípé ọ̀nà yìí ó ṣí sílẹ̀ fún yín o láti rí dájú wípé ẹ gbà kọjá ṣùgbọ́n ẹ̀yin onímọ́tò ẹ yé máa sáré ẹ sì máa wọ ọkọ̀ yín wò kẹ́ tó jáde kúrò nílé kẹ́ máa wò ó dáadáa ẹ ṣe gbogbo àwọn iṣẹ́ tó bá tọ́ ní ara ẹ̀kọ́ lọ́hùn kó ṣàníwá ìjọ́ tẹ̀bí ń pa ọ̀nà báyìí ká má ṣe rìn o kí ẹ̀mí wa kó sì má ṣe bá ohun tí ò ṣe kó má ṣe bá a lọ o nínú ìwé ìròyìn Punch ní eléyìí wà bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹmukẹ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. ìyún náà ni a fi mọ́ gbé súnmọ́ ẹ̀yin ará ilé látàrí pé a ní àwọn iṣẹ́ kan tí a fẹ́ jẹ́ fún yín bọ́ bá ti ń di dédé aago 8 lábẹ̀rẹ̀ sí ni mo jẹ́ àwọn iṣẹ́ kan fún yín tó ṣe pàtàkì kí ẹ gbọ́ ẹ wo ẹ ti láǹfààní láti pè wọlé dá sí àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan léyìí tí a ti kà báyìí 07047
7064 07047 7064. Hello. Ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ kú ojúmọ́. Ipò ní bájú kan. Àmì o. Wálé Wálé ọmọ olówó aṣí látàjú ti dàn lókè o. Ẹ á jẹ́ ká máa gbàdúrà. Ọlọ́run má jẹ́ ká ṣe èrè. Ọlọ́run kò ṣe àwọn ètò ti Lagos State tó á jẹ́ pé kọ́ ojú ti ọkọ̀ àwọn ọ̀nà ìjà ògbé wọn náà kó bá àwọn ọmọ. Ẹni ó kẹ̀lú mọ̀ ni agbóhùn àwọn ọlọ́kọ̀ wa kó máa ṣe àkíyèsí ní tó gbé àwọn ọkọ̀ wọn jáde. Àwọn tó bẹ̀ ń jẹ́ àwọn tíjọ́sì tó bá mọ́nítọ̀ wọn náà kí wọ́n máa bá wa ṣàkíyèsí wọn. Ọkọ̀ jíjá náà Ọlọ́run kọlu à ń pa àyàn báyìí ó ti ń pọ̀ jù Ọlọ́run ní jẹ́ kárí gbogbo ní aṣọ wa àárín Ọlọ́run jẹ́ kẹ́mi wá gbò Wálé ọmọ olówó aṣí látàṣí kí n dọ̀ lókè. Ẹ ṣeun 07047 7064 07047 lójú òpó Facebook Raji Nasrullah Taiwo Anigilaje ń kí a lójú òpó Facebook wọ́n ní new week new achievement àmì o Akínwùmí Abọ́sẹ̀dé náà ń kí a ẹni afẹ́ lamọ̀ àkúmẹ́ ni ẹ ń fẹ́ ni kọ́lọ́n ó ṣàánú ni àwọn náà wọ́n ń kí àwọn náà kú ètò Rashidat Adérìntọ́ wọ́n ní akó ojúmọ́ ẹ ṣeun 07047 7064. Hello ẹ ti wà ń bẹ̀ o. Hello sir. Ẹ kú ojúmọ́. Hello. Pápá ìdákùn ó kọ yín bọ́lẹ̀ tí ń pè yí. Wọn ò lò lọ́dọ̀ tí wọ́n nù 07047 7064. Ìtòlórí ọlọ́jọ́ bí wọ́n ń kí a lójú òpó Facebook bẹ́ẹ̀ ni Amos Adébárí náà ń kí a Salaudeen Azeez Ayọ́ṣọlá wọn ní ẹ káàárọ̀ o bàbá àti mọ̀mọ́. Tani ni bàbá tani màmá. Èmi ò mọ bàbá o èmi ò mọ mọ̀mọ́ o mẹ́ẹ̀ ṣe bàbá òun wá lè jẹ́ mọ̀mọ́ ń tiẹ̀ ṣùgbọ́n èmi ṣe bàbá èmi tí mo sì wà ń gbòòrò 07047 7064. Ọlájídé Amin lójú òpó Facebook wọ́n ń kí àfa ọmọ méjì nù Fọlọ́runṣọ́ Wàsíù àwọn náà wọ́n ń kí a lójú òpó Facebook ẹni afẹ́lámọ̀ náà tún ń kí àwọn ní àkú ètò Khalifa Kéwúlérè Ọlánrewájú àwọn náà wọ́n ń kí a. Hello. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ kú ojúmọ́. Ìyá àjẹjẹ olókèrè láti lọ ra Olúwàyànfẹ́ àti Adédìjì Olúwa wà pẹ̀lú ibi òní báyìí o. Ẹ dákun àkọ́kọ́ lórí àwọn tí ń ṣe àwọn èèyàn níṣekúṣe tẹ́ ń gé wọn wélewèle torí owó ẹ̀yẹ ẹ̀kọ́ gbóná fẹ́ sùúrù àwọn tẹ́ ẹ̀ pa ìyé méjìlá làwọn náà ló ti dá wọn kò sí jó nìjíyà lọ́dọ̀ Ọlọ́run o Ọlọ́run níjà ìṣègbè òní bá wa. Olúwàyànfẹ́ ẹ̀sìn sọ fún wa pé ọkùnrin náà ń jìyà nínú ìdílé ṣé ìyà tí ọkùnrin jẹ tó tóbi. Bí ó ṣe kọ́ nù ròyìn ni o. Ìyà tí obìnrin wà ń jẹ́ ojú tọkùnrin lọ bí èèyàn obìnrin 100 kó jìyà kọ́kì kan wá jìyà tí ọ̀nà òjì síra wọn. Ọlọ́run tiẹ̀ ní já jìyà ìyà ọ̀dà ìyà èsomi ọbẹ̀. Princess Abídèmí Bolúwa ti fẹ́ wọn kí a lójú òpó Facebook ìpàdé Ọlákẹ́yìndé kí a Ọ̀jẹ́rìndé Amos àwọn náà ń kí a Ọ̀jẹ́tọ́lá Jacob pọ́nmilé ń bẹ̀ àwọn náà ń kí a ń bẹ̀ Ṣítù Ọmọlára. Hello. Ẹlẹ́ káàárọ̀. Ẹ kú ojúmọ́. Àpètò. Ẹ ṣeun. Olúwàyànfẹ́ àǹtí tiwa. Ìyọ́mú ló ń sọ̀rọ̀ láti nílé. Ọ̀rọ̀ náà ní káwọn yẹn lè fẹ́ sọ sí o. Ìjọba Nàìjíríà ọ̀dà fún ọ̀ṣà lónà àti kánú kó máa lọ lé. Tí ìbá jẹ́ pọ́wọ́ mi wà ń bẹ̀ tí wọ́n mọ̀ lára àwọn pé bóyá ó ti taburú tó jù lọ sí Nàìjíríà kọ́dà kan ṣàánú rẹ̀ kó máa lọ lé. tó wá tó náà bá délé tí wọ́n bá tún jọ sọ̀rọ̀ kò ní ṣerú kan tó jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ Nàìjíríà ò ní bàjẹ́ o a ní tẹ̀síwájú sí sọ́fẹ̀ mọ̀ ò ní bàjẹ́ ọ̀làlá haúlà wàlá kúwàtà. ilà bìlà àlìlẹ̀ àzẹ̀mẹ̀ ṣeun Yusuf Taofik awáyé wá ṣe rere wọ́n ń kí a kó ètò Amos Adébárí ń kí a à ń bẹ́ẹ̀ John Alaba ń kí a mami kí ń kí a lójú òpó Facebook engineer BJ àwọn náà ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ 07047 7064. Hello. ẹ kú ojúmọ́. ẹ káàárọ̀ àti ìtura Olúwàyànfẹ́ ẹ kú ojúmọ́. ẹ káàárọ̀ ó fẹ́ ní sọ̀rọ̀ Ọlọ́run nípa làákàyè ń jẹ́ o ẹ ṣe ẹ kú gbogbo ìgbà Ọlọ́run nípa ara ẹ̀ṣẹ̀ yín àjáde wọlé Ọlọ́run níjọ́ tọ́ sí wa o níbi tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Ọlọ́run máa fi ṣe ẹ̀ṣọ́ wa ni ọkọ̀ ń àjánu ọkọ̀ ń bọ́lẹ̀ ń ṣe kí ní ṣe púpọ̀ àyàn yóò máa lágbára o Ọlọ́run kọ́ dẹ́kun kọ́ ṣàánú wa òde ká lọ tà ní dé Ọlọ́run má jà á lọ o iléeṣẹ́ síbò ní bàjẹ́ o. 070477064 tí a bá ti gba ìpè ẹyọ kan sí méjì sí kásáré fún yín láǹfààní ti vigilante kí a tó kù ní abala ìyá yín. Hello. Ẹ kú ojúmọ́. Ojúmọ́ o. Ó kọ yín bolẹ̀ tí ń pè o. Aláàjì ọlọ́yẹ látòkè o. Látòkè o.
olóyè àyẹ̀fẹ́. ẹ kú ojúmọ́ bàbá. ẹ kú ọjọ́ ajé yìí yóò dára fún yín o. àmì ọlọ́run àmì ọ̀hún. ìtura olúwa. aláwọn wọlé ọkọ tẹ̀ ń jẹ́ ara ó tù ara òní ni wá o. ẹni tó pèrè lẹ́ni ọlọ́run tó gbé olólùfẹ́ rẹ̀ wérewère tó ní asthma ni asthma cup náà ló ní kọ́ pa kó gbé wẹ́lẹ́wẹ́lẹ́ kọ̀mọ́ ní hospital tó òun ni ọlọ́run ni o àní ṣìrìn o ìdájọ́ ò sí lọ́dọ̀ ẹnìkan lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ wọ́n lè ní í ṣe olólùfẹ́ rẹ̀ ọ̀tá rẹ̀ ni ká ṣọ́ra ṣe o. ẹ ṣeun àwọn ọ̀tá tó fojú jọ rẹ àwọn ọ̀rẹ́ bí ọ̀tá. tálẹ̀ ni mo pè lálábàárín. ibà tó lé àánú sẹ́yìn lọ́dọ̀ mi. àwọn akọrin tún dé akọ sásìkò alákàsà yìí dì lójú òpó Facebook àwọn ń sọ̀rọ̀ nípa ti vigilante wọ́n ní ọ̀nà tó lọ láti Ansarudeen Central Mosque Òkèò tí ó lọ sí ibi Rest House Junction wọ́n ní tó fi dé ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ NEPA ọ́fíìsì wọ́n ní kò tiẹ̀ dá rárá ọ̀nà àdáadáa kànmọ́kànmọ́ dandan nírí ní gbogbo ìgbà bí wọ́n ṣe kọ́ ni o wọ́n ní àwọn fi àsìkò yìí ké sí alága ìjọba ìbílẹ̀ Kájọlà kẹ́dàkùn kan wá nǹkan ṣe sí ibẹ̀ ẹ̀ṣẹ̀ bí wọ́n ṣe kọ́ nù Aloma Kadimul Azado Faido àwọn náà kí alójú òpó Facebook ẹ̀ṣẹ̀ hello. hello. ẹ̀ṣẹ̀ ẹ kú ojúmọ́. ẹ káàárọ̀ sà. iléeṣẹ́ ṣùgbọ́ ní bàjẹ́ o. àmì ọlọ́run. nípa ọ̀rọ̀ àwọn orúkọ mi ní Tìjání ní Fàlásòkè àmọ́. nípa ọ̀rọ̀ àwọn olóṣèlú wa ni. àwọn olóṣèlú wọn kàn tó wá di bísíǹnẹ̀sì ni wọn kò ti kó àwọn lọ sí ìjọba ń bẹ̀. wọ́n sọ di bísíǹnẹ̀sì wọn ni wọ́n náà láti kọ́ sànú wa. bẹ́ẹ̀ sì ni ti àfáà àti ẹ̀sọ́ ní Ìlọrin pé olólùfẹ́ rẹ̀ eléyìí ní olólùfẹ́ rẹ̀ ọ̀tá rẹ̀ ni kò sí ẹgbẹ̀rẹ̀ rẹ̀ orí pé ẹni tí ọkàn rẹ̀ balẹ̀ yọ nìkan tó fi kún dídì èèyàn bẹ́ẹ̀ ni kò sí pé yíyẹ ṣiṣẹ́ yìí ọlọ́mọ ayẹ̀ká sì nù. ẹ ṣeun lójú òpó Facebook Araniyi Zaccheaus wọ́n kí àwọn akóbẹ́rẹ́ fún agídímọ̀ ni wọ́n ní good morning o Mr. Olúàyànfẹ́ and Ìtura Olúwa Adéníjì. In fact, since the establishment of your radio station you have demonstrated the habit of obedient, dedicated and disciplinarian news broadcaster. Wow. Wọ́n tún wá tẹ̀ wájú wọ́n ní which enable you to gather useful information and good presentation of news to the masses. We are proud of you. Well done work. May Almighty God protect you and be with you in all your daily undertaking. Amen. You àtẹ̀yìn náà lágbára Ọlọ́run. Èmà tẹ ọkọ ẹ ṣeun. Sọ wà fowó lẹ̀ ni. Hello jàre. Hello. Ẹ kú ojúmọ́. Ẹ káàárọ̀. Ẹ ṣeun. Àìdọ̀fẹ́ àwọn olóko mi ò mú pè láti sẹ́yìn. Yes sir. Sẹ́rí lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn tí wọ́n fẹ́ lọ sí local government secretariat sẹ́rí pé Nàìjíríà kò bá òfin mu fún gómìnà kankan láti máa lé àwọn alága àjọba àbílẹ̀ tó bá dìbò yàn ẹni pé wọ́n ti ṣẹlẹ̀ ní Ọ̀ṣun ṣe lọ́wọ́ lọ́ba yọ ṣẹlẹ̀ náà ní Ẹdó láìpẹ́ yìí náà. Irọ́ ẹ mọ̀ sí gbọ́ o ní tí ìròyìn sọ ni pé ilé ẹjọ́ ti yọ wọ́n lóyè kí gómìnà Démọ́lá tó débẹ̀ ilé ẹjọ́ kọ̀tẹ́milọ́rùn ti yọ wọ́n. wọ́n dìbò ilé ẹjọ́ kẹ́kẹ́ ìdájọ́ ní Ondo State ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé káwọn alága yẹn bọ́ síbẹ̀. ilé ẹjọ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun la mú kì í ṣe tòǹdó èyí tí ilé ẹjọ́ sì fààyè gbà ní pé ilé ẹjọ́ tó ní kí wọ́n bọ́ síbẹ̀ ní Ondo State ńkọ́. ilé ẹjọ́ àní ìntàbákà ni ẹ máa mú ìntàbákà ni ẹ dá sí kì í ṣe ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Ondo là ń sọ ọ̀rọ̀ ìpínlẹ̀ Ondo kò ṣẹlẹ̀ ní apá ìhà yìí tí ìntàríkà ni pé ilé ẹjọ́ kọ̀tẹ́lọ́rùn tí ó sọ pé wọn ò láṣẹ wò láti padà sórí ìjókòó gómìnà wa ní ọ̀yà bí kò bá ti tẹ́ ilé ẹ tún gba ilé ẹjọ́ lọ kàkà tẹ́ fi mọ́ dá wàhálà alẹ́ nígbà tẹ́yìn náà wá sọ níṣẹ́ nípínlẹ̀ ọ̀dọ́ ṣé tí ọ̀bá wa káwá gbà pé ọ̀rẹ́ mi ṣàìdá sáfì ìwà ìdá ṣẹ̀san ìdá ni ẹ mọ̀ pé yùn kò tọ̀nà ẹ wà fún yín ní ìṣẹ́jú kan láti sáré gba ìpè kan ká fi gbé àlejò wa wọlé. Hello ẹ káàárọ̀ ẹ pé ètò. Ọlọ́run ní ìtòwó kan yìnbọn lẹ́tí ń pè. ilé ẹjẹ́ tí fẹ́fẹ́ mọ̀ níbàjẹ́ o. Àmì Ọlọ́run. Nàìjíríà yóò gba ìtura Olúwa o. Àmì o. Orúkọ mi ni Saheed Rédíónìkì láti Ṣakí. nípa ọ̀rọ̀ àáfàá tó mú ọmọ ọlọ́mọ tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ tó ní kìí ṣòun lòún pa
ṣùgbọ́n àdá ti wà nulẹ̀ rẹ̀ ọ̀bẹ ti wà nulẹ̀ rẹ̀ tí ó fi sàtẹ́ńdà rẹ̀ ó ti gbé sínú ilé rẹ̀ ó ti pa okùn wẹ́lẹ́wẹ́lẹ́ tẹ wá rí àwọn ọ̀dọ́ ọmọ rọ̀ ká mọ wá sí ká máa gbọ́ gbogbo wá sí sọ bá ti lè jẹ yẹn ó lè jẹ yẹn ká pàtì ká mọ̀rọ̀ ọlọ́run tó da ká máa gbọ́ ṣùgbọ́n wá sí ilé koko àwọn ẹni tó àpá tí wọ́n máa fowó ṣe yàrá yòló lágbo tó jẹ́ pé àwọn láwọn máa wá òkọ́ṣe wọn níbo la mọ̀ tí wọ́n ti rówó níbo nìpínlẹ̀ ọ̀la wọn á máa fà fà lágbájá igun Lamborghini nígbà tá a fà bá fowó ṣe yàrá ìmọ̀lọ́yẹ káàfọ́ máa fi ṣe yàrá fún àtìlẹ́yẹ káàfọ́ máa fi fáùdù ṣùgbọ́n owó ni wọ́n fi ń fáùdù lásìkò yìí fóònù àwọn ọ̀dọ́ tí wọ́n ń bọ̀ lẹ́yìn òsèlú lọ́sọ̀gùn owó ọlọ́wọ́n lanu wa òkúta òdòdó wáyé o sáré rédíò ní kìláàsì Ṣakí God bless Nigeria. láti Ṣakí ẹ ṣeun 07047777064 tàbá láǹfààní àti gba ìpè ẹyọ kan dondo báyìí kí ẹ fi gbọ́ ti àlejò wa. hello. ẹ kú ojú mọ́ pápá pẹ̀lú àkùn ó kọ́ ibùdó tí ń pè é. Adéni Latif Adéwálé ló ń pè láti oríta. Lórí ọ̀rọ̀ Yétúndé tí àfa pa ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti mú àfa alájọ tó sì ń jẹ́wọ́ pé òun pa kí wọ́n tó ń fi àfa àìsí lórí èpẹ̀ ẹ kí ilé ẹjọ́ ti dájọ́ lórí ẹ̀ fún ti fún ní oṣù kó lórí ẹ̀ pẹ̀lú oṣù pọ́nmọ́ ọmọ tí òun bí rìn láti ìgbà tó ti wọ torí ṣiṣẹ́ tó fẹ́ jáde kò dáa orílẹ̀-èdè wa àwọn amòfin wa gẹ́gẹ́ wà láwọn ń dáṣọ alọ́kọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ náà secondly ọ̀rọ̀ Adeleke because káwọn ní o tẹ̀lé òfin ilé ẹjọ́ wọ́n bá lè bá dá wàhálà alẹ́ lórílẹ̀-èdè fún tí ilé ẹjọ́ bá ní kó ṣe lórí àwọn kánsílọ̀ tí a máa yẹn ṣe kò sí nǹkan tó wà bẹ̀ wọ́n ṣàánú wa. ẹ ṣeun ànírú jù bá ń lọ ní abala ti ìròyìn àjẹmúná àti ti vigilante fún ti àárọ̀ ẹ bá wa lò bẹ́ẹ̀ ni o ẹ dákun torí tìyín náà wà ní gbogbo ń tà ń ṣe yìí torí tìyín ni kí ó lè dáa kí ó lè dùn ni. ẹ wo àlejò wa ti wà nínú kulu ẹ jẹ́ kí àwa ọmọ dágbére ní àyín kí wọ́n ní àjọ jókòó ni ẹ ṣeun lórí ìta wa níta gbé lọ à ń bọ̀ tí a bá dé ẹ láǹfààní láti mọ̀ gbọ́ ẹ gbọ́ kínní yìí. gbogbo ìlú òkè ìwọ̀ ẹ kú oríire o. ilé iṣẹ́ ìṣègùn ìpínlẹ̀ ta ti ń gbórúkọ rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ti gbọ́sẹ̀ lera wọ̀lú òkè ìwọ̀ wá. kásà kàlífà herbal therapy ilé iṣẹ́ tó ń ṣèlú mọ̀ ká jẹ́ bí ìdógún bílẹ̀ ní marathon extra bitters lárí wẹ́rẹ́ yìí o. ìwọ náà wá dúró tẹ́tẹ́rẹ́ má fọ̀rọ̀ lera rẹ ṣeré gbogbo tó ń ṣe é wá ṣàlàyé ẹ̀ fún kàlífà herbal therapy Monday February 17 ọjọ́ kẹtàdínlógún oṣù kejì lọ́sẹ̀ lera yà bẹ̀rẹ̀ títí di Saturday February 22 ọjọ́ kejìlélógún oṣù kejì 2000 naira péré lówó káàdì inú ẹ̀ náà lẹ́yìn ti gba marathon extra bitter big bottle ẹ máa bọ̀ nídìí àrà ọjà ìsíà òkèhò lọ́dọ̀ bàbá mẹ́ta àjànàrò gbogbo ẹ̀yìn ti lérò ìsẹ̀mílé ìníà ìlúà òtún ìgànnà ayétòrò òkè ayétòrò lé ìwéré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa dàgìrìbọ̀ wá ṣètọ́jú ara yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ẹ máa pè 09069234633 09069234633 kàlífà herbal therapy ló pé àìsàn ò ṣe é dúró wò. ẹ káàbọ̀ padà láti ibi tí a ti súré ní kápolówó níta àgbélérí àlejò wa ti wà nínú kòlóníà yìí wọ́n ti wà pẹ̀lú wa ní ibi tí a wà yìí ẹ mọ̀ káàárọ̀ ọ̀gá wa ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ sá o ẹ̀yin ó kọ yín àti ilé iṣẹ́ tí ẹ wá ṣojú fún. adúpẹ́ fún Ọlọ́run orúkọ tèmi ni Adémọ́lá Alábí Adéẹ̀yọ̀ tí mo ń ṣojú fún iléeṣẹ́ alálùbáríkà tọ́lọ́ ń gbé kalẹ̀ nírú àkókò tá a wà yìí fún ìwòsàn ìlera àti ìgbáyégbádùn ọmọ ènìyàn tí a pè ní Khalifa Herbal Therapy, a subsidiary of Heritage International Therapy. abẹ́yìn ni Alábí Adéẹ̀yọ̀ tí gbogbo wa agbá pèdè Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. ẹ ṣeun ẹ kú bí ẹ ti ṣe ń bá wàá tó bọ̀ yìí. Ọlọ́run ni. ẹ̀yin tí ẹ gbé lọ́wọ́ yìí bó ni kí ni àfojúsùn yín kí ni tí ẹ fẹ́ kí àwọn èèyàn kí wọ́n wá láti mú bóyá wọ́n ń bọ̀ ní ohun tí wọ́n mú dání o àti tí wọ́n mọ̀ retí. àdúpẹ́ kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ n kọ́kọ́ tọrọ gáfárà lọ́wọ́ àwọn ará ìsẹ̀mí lórí fọ́nrán tí ẹ gbọ́n ìsẹ̀mí ilé ẹni tó ṣe ìsára àdúgbò yìí kẹ́ má bínú sí wa ìsẹ̀mí ilé òun ni. wọ́n ní mo gbọ́n tán ọmọ ọlọ́fin ní ṣe mo mọ̀ tán ọmọ ọlọ́fin ní ṣe mo tún gọ̀ tán náà ọmọ ọlọ́fin ní ṣe ṣùgbọ́n ibi a bá fi pọ́n nǹkan jẹ̀kọ́ dé
ó di dandan kí ká béèrè lọ́wọ́ èèpẹ̀nì. Ó túmọ̀ sí wípé látijọ́ yìí láti gbà díẹ̀ sẹ́yìn láti bí ọdún díẹ̀ sẹ́yìn iléeṣẹ́ Khalifa Bar Therapy ni wọ́n ti ń jà fitafita ni wọ́n ti ń gbìyànjú pé báwo ni àwọn èèyàn wa tí wọ́n ṣe máa gbégbé ayé àlàáfíà ọ̀nà wo ni wọ́n gbà tí gbogbo ìgbà tí wọ́n bá wà nínú ayé tí wọ́n wà lórílẹ̀ èèpẹ̀ báwo ni àlàáfíà wọn ó ṣe tó tí ó sì pọ̀ dáadáa. Ohun tí iléeṣẹ́ yìí gbé dání nìyẹn. Látìgbà yẹn náà tá a bá sì wo àwọn egbòogi tí wọ́n ń ṣe àwọn egbòogi tó múnádóko tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì fi òǹtẹ̀ lù ìyẹn Marathon Extra Bitters egbòogi akùlálà kòrèrè tó ń rí sí gbogbo jàgbá látìgbà tí ń bẹ nínú àgọ́ ara. ẹ̀dùn olórí Marathon Extra Bitters ìbéèyàn bá gbọ́ marathon sẹ́wọ̀n bíi ìbéèyàn sáré ìje tí ò ní ìdádúró ni. kódà ó ti dáa fún yín pọ̀ ohun tá à ń gbìyànjú láti sọ ń bẹ̀ torí pé wọ́n ní ó kọ́ ọmọ òun náà ni ìjánu ọmọ. a rí wípé ńgbà bá sọ pé marathon ó túmọ̀ sí pé etí ó ṣiṣẹ́ tí ò ní ìrẹ́bọ̀rọ̀ ó túmọ̀ sí wípé ẹlẹ́mìí ni ó last. ẹ mọ̀ gbọ́ ṣe rí ẹ̀yìn wọ́n ní bá a bá ta àtọ̀ ìta àbátọ̀ ẹ̀rùn nídìí ni ẹlẹ́mìí ni ó last. ẹ mọ̀ jẹ́ kọjá pé àwọn èèyàn mọ̀ ti fọkàn sí nǹkan míì kíni ìgangan dúró lé lórí torí ẹ̀yìn tẹ́ bá sọ pé marathon mo mọ̀ pé àwọn èèyàn bíi obo báyìí nìsín ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ rò pé. ọmọ mi alálùbáyé etí à ń gbìyànjú láti sọ fáwọn èèyàn ni wípé kí ìlera wa kó tọ́jọ́ kí àlàáfíà wa gbogbo àlàáfíà ara ni kó tọ́jọ́ kàbíyèsí. ohun tí à ń gbìyànjú láti pa ní lẹ́nà nínú orúkọ tí a gbé jáde nìyẹn tí a bá sọ pé marathon ó túmọ̀ sí pé ẹni ọlẹ́mìí ló lè sa eré ìdíje tó sáré ọ̀rẹ́ bí àlàáfíà ọba wá sí séèyàn lè sa. gbogbo làálàá kókó dandan àlàáfíà ń bẹ lára ni. àlàáfíà ń bẹ lára ni mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n mo fẹ́ wọ mọ́sàájà aṣọ bá ti tanná yanranyanran àlàáfíà ń bẹ lára ni. a máa ń sọ nílé iṣẹ́ Khalifa Bar Therapy wípé egbògi yìí ó wà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ara wa. ohun tá a bá wá lo Marathon Extra Bitters yìí pẹ̀lú òun náà ni yóò sọ iṣẹ́ tí yóò ṣe lágọ̀ọ́ ara wa ìdí tá a fi ń pè marathon. ẹ já wo bí àpẹẹrẹ ẹni tí ó bá ní àrùn ìtọ̀ àtọ̀gbẹ tá a mọ̀ sí diabetes tó bá lo marathon pẹ̀lú omi àgbọn ó di dandan kí àtọ̀gbẹ yìí ó lọ. ẹni tí ó bá ní tó ní ẹ̀jẹ̀ ríru tó bá lo marathon pẹ̀lú oyin gidi yóò ṣiṣẹ́ àti mú ẹ̀jẹ̀ ríru kù nínú àgọ́ ara. àwọn tó jẹ́ wípé tí wọ́n bá wẹ̀ tán ara ń ta mí ara yún mi àwọn tó jẹ́ wípé eegun ara máa ń rò kọ́wọ́ mọ́ gbọ̀n rìrì tí àwọn olóyìnbó ń pè ní tremor tàbí Parkinson tí wọ́n bá lo marathon pẹ̀lú àdí ẹ̀yàn àdí dúdú eléyìí ó máa ṣiṣẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ yóò mú ara ríro kúrò yóò sì mú kí iṣan tó ń gbé ẹ̀jẹ̀ káàkiri nínú àgọ́ ara kó ṣiṣẹ́ tààràtààrà. àwa tí ó bá dàbí ẹni wípé ó tiẹ̀ ti wó palẹ̀ bíi stroke tàbí a ti ń ṣàkíyèsí wípé ara mi yìí bákan ló ń ṣe tá a bá lo marathon pẹ̀lú àdí ẹ̀yàn ó di dandan kó ṣiṣẹ́. ẹ já wo ẹni tó bá ní malaria tó bá ní ibà tó bá lo marathon pẹ̀lú iyọ̀ ó di dandan kí ibà yọ lọ. ẹni tó bá ní ikọ́ tó bá lo marathon pẹ̀lú iyọ̀ pẹ̀lú ọsàn òrombó ó di dandan kó lọ. àwọn tó bá ní infections tí wọ́n bá lò ó pẹ̀lú ọsàn òrombó òdì iṣẹ́ rí gbogbo àwọn ìlà fi ń sọ wípé marathon ó túmọ̀ sí pé iṣẹ́ tó lè ṣe lágọ̀ọ́ ara ọ̀pọ̀ pẹ̀lú tí a bá lò mọ́. àwa ń sọ fáwọn èèyàn wípé tàbí ṣùgbọ́n ò sí ń bẹ̀ tẹ́ bá dé Ìbàdàn tẹ́ bá dọ̀yọ́ tẹ́ bá dé ìpínlẹ̀ Ògùn tẹ́ bá dé ìpínlẹ̀ Kwara wọ́n ti mọ̀ nípa egbògi tá à ń pè ní Marathon Extra Bitters. eléyìí náà la wá gbé wá sókè o pẹ̀lú ìpè tí àwọn tó jẹ́ tiwa tí wọ́n ti lórí wípé tó àwa náà fẹ́ gbádùn egbògi yìí ládùúgbò wa pàápàá jùlọ alàgbà Alhaji Azeez Musibawu Ojúmọ́ Ọlá tá a mọ̀ sí Àjànà àti ọ̀rẹ́ rẹ̀ bàbá mẹ́ta ẹ dákun torí Ọlọ́run àwọn èèyàn wa náà nǹkan ń ṣe wọ́n ládùúgbò yìí ẹ máa bọ̀ wá ẹ wá bá wa fún wọn ní egbògi yìí káwọn náà ó lè gbádùn rẹ̀. eléyìí ni a gbé wá tí àwa ṣe ní àkókò yìí kọ́lọ̀ kó dákun kó ṣàánú wa. gbogbo ẹ̀yin tẹ́ wà ń gbọ́ wa ọ̀sẹ̀ ìlera tá à ń sọ nípa rẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí láàárọ̀ yìí báyìí
tẹ́ bá dé ìsìà ní ìdí àrá ní òkè òhùnbí ọ̀sẹ̀ ìlera yìí ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí láago 8 yìí tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn ó ti wà ń bẹ̀ kí ni wọn náà ń dúró wò kí ló ń dúró ṣe wọ́n ṣe àyẹ̀wò tó gbọ̀ngbọ̀n fún wa àyẹ̀wò tá à ń sọ yìí kì í ṣe lọ méwúrẹ́ wá lọ mágùtàn wá kì í ṣe pé a fẹ́ tẹyàn rìn fún ọ kì í ṣe pé a fẹ́ yóò kọ bàbá àbíyá rẹ wò pé ká lè mọ tí ń ṣe ọ àìsàn ara òun làwa ń bá ṣe àìsàn ara yìí ó sì wá pọ̀ kì í ṣe ẹyọ kan ẹjá wo ọ̀pọ̀lọpọ̀ ń bẹ kò lè sùn tí ó jẹ́ pé báago kéékèèké bí aago kan aago méjì ọba máa lò wọn ò tí ì rọrùn sùn léèyàn bá lo marathon pẹ̀lú àwọn egbòogi tá a pèsè sílẹ̀ a rí wípé irú ẹni bẹ́ẹ̀ wọ́n mọ̀ jí ní lóyìn lóyìn. ẹ mọ̀ bínú o ṣé mo lè béèrè ìbéèrè kan. ọ̀yà. marathon ẹ ti ka oríṣiríṣi àwọn nǹkan tí ń ṣe bọ́kùnrin bá ní ìdákọ́lẹ̀ pọ̀. Allahu Akbar ọ̀kan gbòógì nínú iṣẹ́ tí marathon ń ṣe ni bí èèyàn bá ní ìdákọ́lẹ̀ ó túmọ̀ sí pé nǹkan kankan ló ṣẹlẹ̀ ìdákọ́lẹ̀ yìí ṣàdédé wà o ó ní àwọn infections tó wọnú àgọ́ ara rú ẹni bẹ́ẹ̀ tí ó fi mú kí ìdákọ́lẹ̀ ó wà bọ́lọ̀ ń bá wá ràn yàn lọ́wọ́ tó lè wá sí ibi ọ̀sẹ̀ ìlera yìí kíló ẹni bẹ́ẹ̀ ó kọ́kọ́ juwọ́ sí ìdákọ́lẹ̀ kí ìdí ni wípé a ti ń sọ fáwọn èèyàn náà ti pẹ́ àwọn tó ti mọ̀ wá bẹ́ẹ̀ yẹn bá mú tó bá jẹ orógbó kan láàárọ̀ kùtùkùtù báyìí láàyè tí ì jẹun tó bá lo tó jẹ tán tó wá mú marathon lé lórí tí ó bá fi ṣe láàrin ọjọ́ 7 iná pitì òun náà mọ̀ wípé alákùriri ni èèyàn lè fọ̀pá ọ̀jọ̀gbọ̀n san kónkó dáadáa lórí omele irú ẹ̀ ni ohun tí à ń sọ kí ọlọ́run kó dákun kó ṣàánú wa àìsàn kò sí mẹ́nìkan ọmọkùnrin ọmọbìnrin gbogbo èèyàn pátá òun náà ni ó lè ní kùdìẹ̀kùdìẹ̀ kan tàbí òmíì lágọ̀ọ́ ara béèyàn bá ti wá dé ìwọ kan jókòó gba káàdì tó bá ti gba káàdì níta sọ ni pé nínú ọ̀sẹ̀ ìlera yìí 2000 naira lẹ́ẹ̀mú dání tẹ́ fi gba káàdì nínú 2000 yìí wọ́n fún wa ní marathon big bottle kan tó jẹ́ pé tẹ́ bá dé àwọn ibi tí wọ́n ti ń tà bíi 3000 35. àǹfààní lálà tó bá ní. tí ọba tó wá nínú 2000 yìí tó gba káàdì wọ́n tún wá ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún nínú 2000 ẹrù tó máa wà lórí 2000 ń pọ̀. torí wípé iléeṣẹ́ wa àwa gbàgbọ́ wípé tá a bá rí àwọn èèyàn lálàáfíà àdúrà tí wọ́n máa ṣe fún wa yóò kọjá owó tí wọ́n fún wa lọ. fún ìdí eléyìí bó bá ń gbọ́ mi láàárọ̀ yìí 2000 naira ni owó tó fi gba káàdì ni owó tí wọ́n fi fún ọ ní marathon extra bonus nínú rẹ̀ náà wọ́n ti fún ọ ní ni wọ́n ti ṣe àyẹ̀wò fún ọ ṣùgbọ́n o nínú àyẹ̀wò tí wọ́n bá wá ṣe yẹn àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí wọ́n bá rí nínú àgọ́ ara wa àwọn egbògi míì tó yẹ ká rà níbẹ̀ n tá à ń sọ ni wípé a mú owó díẹ̀ lọ́wọ́ láti ra irú egbògi bẹ́ẹ̀ torí gbà tẹ́lẹ̀ wọn pé 2000 wọn ní amúlọ́wọ́ lóòótọ́ ni ó tó 2000 yẹn ló fi jẹ́ wípé mo wá o ẹ̀yẹ̀ mi wò ló fi gba káàdì bàbá sá lọ sọyẹ ọsibítù òyìnbó náà àgbà káàdì tí wọ́n bá ṣàyẹ̀wò fún wa ó di dandan ká sanwó àyẹ̀wò tí wọ́n bá ṣe fún wa ṣùgbọ́n níbí yìí ò ní sanwó nù 2000 ẹrù máa ń bẹ lórí 2000 yìí òun náà ni ọjọ́ yìí látòní Monday tí èdè Saturday òun náà ni ọ̀sẹ̀ kan ní gbáko. ẹja gbọ́ kínní ilé ẹ̀kan sí kó tún yí àwọn èèyàn à ń bọ̀. gbogbo ìlú òkè wọ̀ ẹ kú oríire o. ilé iṣẹ́ ìṣègùn ìpínlẹ̀ ta ti ń gbórúkọ rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ti gbọ́sẹ̀ lera wọ̀lú òkè wò wá. kásà kàlífà herbal therapy ilé iṣẹ́ tó ń ṣèlú mọ̀ ká jẹ́ bí ìdógún bílẹ̀ ní marathon extra bitters lárí wẹ́rẹ́ yìí o. ìwọ náà wá dúró tẹ́tẹ́rẹ́ má fọ̀rọ̀ lera rẹ ṣeré. gbogbo tó ń ṣe é wá ṣàlàyé ẹ̀ fún kàlífà herbal therapy Monday February 17 ọjọ́ kẹtàdínlógún oṣù kejì lọ́sẹ̀ lera yà bẹ̀rẹ̀ títí di Saturday February 22 ọjọ́ kejìlélógún oṣù kejì 2000 naira péré lówó káàdì inú ẹ̀ náà lẹ́yìn ti gba marathon extra bitter big bottle ẹ máa bọ̀ ní díàrá ọjà ìsí àòkéhò lọ́dọ̀ bàbá mẹ́ta àjànóró gbogbo ẹ̀yin ti lérò ìsẹ̀mílé ìníà ìlúà òtú ìgànnà ayétòrò òkè ayétòrò lé ìwéré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa dàgìrìbọ̀ wá ṣètọ́jú ara yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ẹ máa pè 09069234633 09069234633 kàlífà herbal therapy ló pé àìsàn òṣè dúró wò. àdúpẹ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ń lé kì í ṣe àwọn tí à ń dárúkọ yìí nìkan ni o
gbogbo àwọn kùdẹ̀kùdẹ̀ tó bá wà lágọ̀ọ́ ara wa. ẹ jẹ́ n bí ní ìbéèrè kan kẹ́ tó máa tẹ̀síwájú torí mo káwọn obìnrin kan wà lé tó ń gbọ́ wa báyìí wọ́n ní kí ló dé tí wọn ò wá sọ tàwọn obìnrin tó bá jẹ́ pé bóyá wọ́n ní ẹ̀dà sẹ́wọ̀n pé àwọn obìnrin kan bá jẹ́ ẹlòmíì ti sá kìjokìjo sọ́tún sósì ṣe marathon bitters yìí náà ṣe àwọn náà tún lè gbẹnu sí ṣọ́ lè ganu sí. àdúpẹ́ fọlọ́run ṣe rí ẹ̀dà like I said the other time àwọn infections kan ló máa ń fà á hormones kan ló ń secrete kan yìí tí ó bá ti normal èèyàn máa ní tí a bá wà ń sọ pé èèyàn mójútó nǹkan irú àwọn kan tí lè ṣe Khalifa herbal therapy tí mójútó rèé pẹ̀lú marathon extra bitters a ní egbòogi kan tá à ń lò pẹ̀lú tá à ń pè ní marathon antidote tá a pè ní apààrùn àwọn àrùn tí ń bẹ nínú àgọ́ ara tó ń fà á tí nǹkan yìí fi ń ṣẹlẹ̀ òun náà ni àwọn egbòogi méjèèjì yìí ọ̀kọ̀ọ̀kọ̀ dojúkọ ṣé ẹ mọ̀ pé nínú ẹ̀jẹ̀ a ní red blood cells a sì ní white blood cells à ń pè white blood cells ní immunity òun ló gbé immunity àgọ́ ara wa dúró tí èjì á ṣàìsàn tí immunity yìí bá ti láàyè àwọn Yorùbá ń pè ní má fọwọ́ kan mọ́ mi tí ọba ti ń dé òní ọmọ lé àìsàn jáde òní ọmọ lé jáde tí immunity yìí bá ti weak tó ti ń rẹ̀ ńlá fi máa rí i pé orí ń fọ́ mi ara ń ro mi inú ń run mi tí a bá ń lo marathon extra bitters pẹ̀lú apààrùn yìí tá a pè ní antidote irú àìsàn bẹ́ẹ̀ yóò jìnnà sírú àwọn èèyàn bẹ́ẹ̀ irú ẹ̀dá tá à ń sọ yìí lọ́wọ́ kan òun náà ni yóò jáde nínú àgàrà irú àwọn tó bá ní mo fi dá wọn lójú. kódà ẹ̀yin ará lù ẹ ti rí àǹfààní ńlá ẹgbẹ́ tún bèrè báyìí ṣé rí àwọn tó ń ṣe nǹkan oṣù ẹlòmíì ò lè ṣe nǹkan oṣù ní oṣù yìí ó jẹ́ pé bí ọdún oṣù mẹ́ta ó tún lè má ṣe míì mọ́ àwọn ẹlòmíì bó bá wá báyìí yóò dúdú ní kẹ́ríkẹ́rì ẹ dákun kí ni irú àwọn infections náà ni ara infection náà ló wà àwọn kòkòrò àìfojúrí tó wọnú àgọ́ ara èmi rẹ ti jáde láàárọ̀ yìí àti fara kó nínú atẹ́gùn nínú àgbègbè tá à ń gbé àwọn kòkòrò kan ń bẹ tá à ń pè ní àìfojúrí bacteria tá a lè rí yọ gbà mú wọlé yọ gbàrà inú atẹ́gùn yọ ń bẹ nínú oúnjẹ tá à ń jẹ ilé mi fi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gọ̀kadà látàárọ̀ dalẹ́ ẹ wo ibi tí wọ́n fi ń gba atẹ́gùn sára irú àwọn èèyàn báyìí à ń pè wọ́n ṣe é rí ó ń ṣe ségesège yìí ó ń ṣe bákànbákàn yìí infections náà ni ohun tí wọ́n lò tí nǹkan yìí ó fi lọ ọ̀nbẹ ń bàbí nílé iṣẹ́ wa bí wọ́n bá wá tí wọ́n ṣe àyẹ̀wò fún wọn ìdí tí ilé iṣẹ́ Khalifa fi yàtọ̀ ni wípé wọ́n ó ṣe àyẹ̀wò kí ló fà á tí nǹkan yìí fi ń ṣe ségesège àìkàn fóògùn ẹ̀tẹ̀ ká ìwo làpálàpá nílé iṣẹ́ tiwa ẹlòmíì ọkẹ́ sàdédé mọ́ rí pé ó ń ṣe ségesège nǹkan kan ló fà á bí ọba sá sí ẹ̀ṣẹ̀ ìdédé ṣẹ́ so ìdí nìyí tí wọ́n fi ń sọ fún ọ pé àyẹ̀wò tí ẹ ṣe àyẹ̀wò tí ó sọ bí tí àgọ́ ara rẹ kù sí kìí ṣàyẹ̀wò mọ́jẹ̀kọ mọ́jẹ̀wá o kìí sì ṣàyẹ̀wò lọ mọ́ ewúrẹ́ wá lọ má gùntàn wá kìí ṣàyẹ̀wò mọ́kọ̀ ìyá rẹ wá má tẹ̀lẹ́wọ́ ẹ̀ wá já wò ó àwọn gadget tí a ti kó wá pẹ̀lú ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àwọn partners wa nílẹ̀ China tó jẹ́ wípé tọ́ ọ bá ti di kinní yìí mú gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ẹ̀dọ̀ rẹ nínú kíndìnrín nínú ẹ̀dọ̀fóró nínú ìfun nínú ẹ̀jẹ̀ nínú orí nínú ẹsẹ̀ oníkíní yóò gbé jáde tí a bá sì ti rí wọn ó lè sọ fún ọ pé bàbá intense rèé tó fi dàbí ẹni wípé nǹkan báyìí ń ṣẹlẹ̀ irú obìnrin tí ń ní ẹ̀dà irú obìnrin tí ń ṣe ségesège tí nǹkan oṣù rẹ̀ ń ṣe ségesège yẹn àwọn nǹkan tí yóò wá lò tí yóò lọ hú gbòǹgbò ń ti ń fa àìsàn yìí tàbí ìdákúrekú yìí tí ò fi ní sẹ́yọ mọ́ òun náà ni ṣùgbọ́n nílé iṣẹ́ tiwa àwa èyí tọ́jú ìju tó ti gbẹnuró ìju ìyẹn tí èyí jẹ́ kóbìnrin ó lè lóyún irú ìju yìí a máa ń gbà wọ́n níyànjú wípé ẹ lọ sí hospital tẹ́ bá dé hospital wọ́n bá yín ṣe iṣẹ́ abẹ wọ́n gbé jáde àwa èyí tàn èèyàn pé ẹgbẹ́ wa ẹ bí ọmọ irọ́ o kò ṣeé ṣe bẹ́ẹ̀ nílé iṣẹ́ tiwa tí wọ́n bá yín tọ́jú ẹ̀ tán lọ́sibítù tí wọ́n ṣiṣẹ́ abẹ fún yín àwa wá ní àwọn egbògi tẹ́ lò tí kinní yẹn ò fi ní sẹ́yọ mọ́ mọ́ débí mọ́ má dé àyè mọ́ etí ń bẹ lọ́dọ̀ tiwa nù ohun kan míì táyì tún tọ́jú òun lójú tó bá ti fọ́ ṣùgbọ́n ojú ń wò bàìbàì ojú ń ṣe wíríwírí ń wo ọ̀nà Ìbàdàn bí ẹ̀ ń wò yọ́ òun wọlé ṣàbí ẹ̀ ń wò Ṣógbó owó yóò fi dé ṣàbí ẹni wò kí o. ó ń wò sẹ́yìn bí ẹni wò kí o. irú ẹ̀ bẹ́ẹ̀ àǹfààní wà nílé iṣẹ́ wa bí a bá rírò àwọn tó nírú nǹkan wọ̀nyí ẹ máa bọ̀ wá sí ìdí àrà ní ọjà Ìsíà
ní òkè òǹbí lọ́dọ̀ àjànàrò àti bàbá mẹ́ta ọ̀fẹ́ mọ́sẹ̀ni tí wọ́n bá wọn tá à ń dákọ̀ yìí àwọn ṣe agbátẹrù wa lábẹ́ bẹ́ẹ̀ náà kí bàbá wa oníṣẹ́ àkí bàbá wa oúnjẹ ti òkè ò pé wọ́n kó àlejò wa á kàn sí wọn. lónìí gangan àwọn èèyàn wá fẹ́ mọ kíní wọ́n fẹ́ kẹ́ ẹ júwe dáadáa. àbí ẹ bá gba ọjà gbọ́njẹ̀ wọlé tẹ bá ti ń bọ̀ wá sókè tẹ́ ń tọ̀nà yẹn bọ̀ wá sókè ẹ yà ní apá àlàáfíà tẹ bá ti yà ìsàlẹ̀ ń bọ̀ yìí nídìí àrà bí a bá gba ọ̀dọ̀ yín bì náà wọlé ọ̀nà tó lọ sí níbi ẹ̀gbẹ́ géètì First Baptist School tẹ bá ti yà ń bẹ̀ tí ẹ kọjú sọ́nà òkè padà bí ìgbà tẹ́ ń lọ sí ọ̀nà ọjà Àgbọ̀njẹ̀ ibẹ̀ la wà tẹ bá gba Baptist Church wọlé First Baptist Church tẹ bá ti ń bọ̀ tààrà ibi tẹ́ jáde sí ìsàlẹ̀ jáde sí ẹ ti rí àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ àti tẹ́ǹtì ń bẹ̀. ẹja gba ìpè àwọn èèyàn fẹ́ béèrè lọ́wọ́ yín 070477064 070477064 ẹ ní àwọn ìbéèrè tí ẹ ní fún àlejò wa nínú kùlù ní àyín in tí wọ́n sì gbé wáyé in tí ó pé ju kéèyàn tún wá mọ́ ní òun dá àjọ sí ilé àwọn jẹun tí ọ hello ìyá wa ẹ káàárọ̀ à ń gbọ́ yín o. ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín àbí ẹ pa ká lè gbọ́ra wa dáadáa. ẹjọ́ tí wọ́n lè gbé wá síbí bí ìgẹ̀gẹ̀ ni tàbí bí tákàtà bá ìṣẹ̀. wọ́n níṣẹ́ lè gbé wá síbí gangan àbí tápà àbí abíjan. níbo lẹ ti ń pè wá. láti gangan ni. láti gangan ọ̀dà àti anìkan náà ti pè wá lánàá à ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ iná bá tún wá láǹfààní nírú àǹfààní tá a lò lọ́wọ́ yìí òkè o jìnnà tẹ́ ẹ bá ti gbà gànà wọlé ẹ ti dókè o. 07047707064 070477064. ẹ jẹ́ ń jẹ́ kó yé àwọn èèyàn wa pé látago 8 àárọ̀ dago 5 rọ̀lẹ́ òun la wà ń bẹ̀ kò sí kánjúkánjú. bí bẹ́ẹ̀ bá ṣe rí zoom sí ọ́fíìsì lẹ́tí o láti Monday òní tí èdè Saturday òun la wà ń bẹ̀ ṣùgbọ́n kò sí àfikún torí bá a ṣe kúrò ń Jẹ̀bú òun la gba bí ìwà tá a bá ti tún kúrò ń bí ó ti ní ìlú míì tí a tún ń lọ. ẹja gba ìpè hello. ẹ káàárọ̀. ẹ ti wà ń bẹ̀. ó ti rí 070477064 hello. hello sir. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. yes sir yes sir. láti ìlú òkè òní mo ti ń pè yín o ní kàrà àdúgbò. ok ẹ ra. ẹ jọ bàbá fẹ́ wá síbẹ̀ yẹn báwo la ṣe máa ní ọjà àṣìá nípa ìdìbò. tẹ́ ẹ bá ti gbé ọ̀kadà tẹ́ ẹ sọ fún wọn pé ọjà ìsìá nídìí àrá lọ́dọ̀ bàbá mẹ́ta àti àjànà orò ní ṣọ́ọ̀bù wọn ń bẹ̀ la wà. ṣé ẹ ti gbọ́ wa. ìdí àrá. ọjà ìsìá gangan mo rò pé wọ́n fẹ́ mọ̀ sí ọlọ́kadà tí ó pọ̀ wọn ọ̀mọ̀dé àrá bí ọba mọ̀dé àrá yọ ọmọ bí wọ́n ń pè ní ìsìá tí ọba yọ ọmọ bàbá mẹ́ta bí ọmọ bàbá mẹ́ta yọ ọmọ àjànà orò. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ pẹ̀lẹ́ mà. ẹ pé tó. yes ma. láti oríta márùn-ún mọ́sùnmẹ́. ok. ẹ lákùn sí kìnìún yẹn ń ṣiṣẹ́ fún ooru náà bí nǹkan ọkùnrin tí ọ̀rọ̀ ayọ̀ dáadáa. kábíyèsí Elédùmarè màmá ẹ máa bọ̀ ṣe rí ó ní àwọn àlàkalẹ̀ bí iléeṣẹ́ rédíò àwọn tó ń ṣe atọ́kùn àti agbátẹrù iléeṣẹ́ rédíò tí wọ́n gbà láàyè láti sọ iná ló jẹ́ ń sọ pé àwọn kùdìẹ̀kudiẹ tó bá kù nínú àgọ́ ara tá a lè dákọ àyẹ̀wò tẹ́ ẹ ṣe yóò gbé jáde nǹkan ọmọkùnrin tó dàbí ẹni wípé kò ṣe dáadáa ó ní tó fà á kì í kàn ṣàdédé wá torí pé ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn máa ń pè àfiṣe ni kì í ṣàfiṣe o. A ti ṣe alábàápàdé obìnrin kan tó yẹ pé ó ti lọ fún ọdún 17 tó wà nù ìgbéyàwó tí ò rọ́mọ ńgbà tí ó ti lo òkè tó ti lọlẹ̀ ó ti lórí òkè gbàdúrà ó ti ṣe oríṣiríṣi àyẹ̀wò ńgbà tó dọ́dọ̀ wa pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run a wò wípé ok kí ni ń ṣe yín màmá ó lóun ò tí ì èso inú kí ló fà á àṣẹ infection lásán ni infection lásán ó sì gba ìtọ́jú pẹ̀lú àwọn egbòogi infection wa tí ó jẹ́ wípé ó ṣe dáadáa. hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. mr zikiru ló ń sọ̀rọ̀ láti Ìṣẹ́yìn. láti Ìṣẹ́yìn orò. bẹ́ẹ̀ ni àwa lẹ́bẹ̀ dí. ok ẹ ra sà.
mo ti máa ń pe nọ́mbà yín ké lọ ó sì máa ń dùn mí jẹ́ ó máa ń bá tẹ́ torí o. ẹ ti wọlé báyìí. ọlọ́run ò ní jọ́ bàjẹ́ o. àmín o. lágbára ọlọ́run yóò máa dání. àmín o. àgbàdùn yín jẹ́ nígbẹ̀yìn o. ẹ ṣeun sà. ẹ dàbọ̀. wọ́n ní abúlé náà ló máa ń sọ náà ló máa sọ wuyì lára ẹni tí ò bá wá tọ́jú abúlé rẹ̀ àjẹpọ̀ ń tọ̀hún ó ṣetán tó fẹ́ pàdánù aṣọ ẹni tí ò bá tọ́jú àlàáfíà ara rẹ̀ ó fẹ́ pàdánù àlàáfíà nù. ọjọ́ tí wàá ń lọ ẹja sáré dí àyè àbọ̀. gbogbo ìlú òkè wọ̀ ẹ kú oríire o. ilé-iṣẹ́ ìṣègùn ìpínlẹ̀ ta ti ń gbórúkọ rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ti gbọ́sẹ̀ lera wọ̀lú òkè wò wá. kásà kàlífà bá tẹ́rápì ilé-iṣẹ́ tó ń ṣèlú mọ̀ọ́ká jẹ́ bí ìdógò bílẹ̀ ní marathon extra bitters lárí wẹ́rẹ́ yìí o. ìwọ náà wá dúró tẹ́tẹ́rẹ́ má fọ̀rọ̀ lera rẹ ṣeré gbogbo tó ń ṣe é wá ṣàlàyé ẹ̀ fún gbogbo ìlú February 17 ọjọ́ kẹtàdínlógún oṣù kejì lọ́sẹ̀ lérayà bẹ̀rẹ̀ títí di sátidé February 22 ọjọ́ kejìlélógún oṣù kejì. SIP 89.1 FM, the Entrepreneur Radio. SIP 89. إلهي واسع الكرم. الله أكبر كبيرا. اتحاد الواعظين في ولاية أويو. àkójọpọ̀ gbogbo àlùfáà oníwàásí nílẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àmírù wa nípínlẹ̀ Ọ̀yọ́ Dr. Hashim Àtẹrẹ àti national amir Sheikh Muhammad Tawfiq akéwùgbà góòlì ọmọ akéwùgbẹ̀rú wọ́n pe gbogbo jama mùsùlùmí síbi àkójọpọ̀ ìpàdé mọ́mí mọ́ alákọ̀ọ́kọ́ rú ẹ̀ inaugural physical meeting èyí tí ó wáyé nílùú Ṣakí tí a pè ní Ṣakí 2025 ogúnjọ́ oṣù kejì ní nínú ìpàdé láyé ó wáyé tí gbogbo jama Ittihadul Wa'izi àti gbogbo àlùfáà oníwàásí jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti sarajọ láti ṣàpérò kí lọ́jọ́ iwájú wàásí ṣíṣe báwo láti máa ṣe wàásí tí ò ní jàtàkù báwo láti tẹ̀lọ́rọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam tuni ballighu anni walau aya àwọn ìgbìmọ̀ òkè ogun pátápátá lábẹ́ bàbá wa Sheikh Abdulrafi ọlọ́kọ̀ Badru Zaman wọ́n kí gbogbo yẹn pé ahlan bikum wa sahlan wa marhaba ibi tí pàdé náà ti wáyé ni masalasi ńlá tuntun nẹ́nẹ́ fadilatu Sheikh Badruddin Abdulrafi Badru Zaman bẹ́ẹ̀ ni ó ti wáyé ogúnjọ́ oṣù kejì ballighu anni walau aya. àdúpẹ́ tẹ́gbọ́n ti ìpàdé tí ó wáyé ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ tí ọ̀sẹ̀ tá a wáyé níjọ́ mẹ́rin nílùú Ṣakí nìyẹn. ẹ jẹ́ máa fẹlẹ́ yìí sọ fẹ́yìn wípé aago mẹ́jọ àti bẹ̀rẹ̀ ní ọjà ìsìà ní Ìdíàrá níbẹ̀ la wà. nọ́mbà tẹ́ lè pè sí rèé tẹ́ bá fẹ́ máa bọ̀ tàbẹ́yìn fẹ́ béèrè ọ̀nà 09069234633 09069234633 tẹ́ bá pe nọ́mbà yẹn nìsín wọn ó gbé wọn ó sì dá yín lò. àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé títí ìgbà tá a tún pàdé nídìí àrà Adémọ́lá Àlàbí Adéẹ̀yọ̀ náà sọ pé àlàáfíà wa kò ní di fíafíà. àmín Ọlọ́run àmín Ọlọ́run ẹ ṣeun ẹ ṣeun. ọjà àwọn dágbére ká mọ lọ ní apá ẹ̀yìn tí. oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ ti fìfẹ́ bá wa jẹ́ láti àárọ̀ náà ẹ̀yin náà ẹ̀kọ́ àìbínú o títí di ìgbà tátùmọ̀ pàdé lórí àwọn àkọ́tún ètò wa ìtura olúwa ọmọ Adéníjì ló kọ tèmi mọ̀ pé mi a máa ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílùú ọ̀rẹ́ kò sọ pé kó ta ni lọ́rẹ̀ẹ́ o títí di àwọn ìgbà míì tátùmọ̀ pàdé.